ọmọ yóò ìpọ́ndún kan irin tán fi ń gbé wéètì wọn ní bàbá ti mùmúkùmù ó fọmọ lórí. ṣé níbi tí mo wá ń bọ̀rọ̀ lọ ni pé obìnrin tó wà ní relationship bẹ́ẹ̀ kó tó di pé wọn lójoojúmọ́ lùlù ni ṣé ìfẹ́ la fẹ́ ló di lójú ni ẹ̀yin èèyàn máa bá wa dá sí o. then ṣe rí kí ló nǹkan tó máa ń fà tí relationship tó fi máa ń wà violent tó máa di bó o lé o pa bó o bá o bù lẹ́sẹ̀ tó pé lùlù pa. ṣe rí ọkọ tẹ́ ẹ bá fẹ́ àbí ìyàwó tẹ́ ẹ bá fẹ́ because it go both ways. àwọn obìnrin míì náà wọ́n wà very aggressive bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin bó torí pé ọkùnrin la gbé wálé ní so èmi máa ń like stay on topic tó bá jóbìnrin náà ló lu ọmọ pa ni òun náà lọ. ṣe rí ẹni tẹ́ ẹ bá fẹ́ tẹ́ bá rí i pé ó ti wà too aggressive ó máa ń fà. sister Rihanna ẹ dákun ẹ ṣe ẹ bá mute. ṣe rí then ṣe rí economy wa ní Nàìjíríà yìí kò fararọ mi ì sọ ní situation tẹ́lẹ̀ yìí wọ́n ló mú kólò àmọ́ tó ti tó mú kólò. ṣe rí bí ìlú ṣe rí kò fararọ ìrònú mélòmíì kan rí akólọjọ yẹn gbẹ́kẹ́gbẹ́ àbí ṣe mọ̀ pọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń lò torí nínú gbogbo ọ̀rọ̀ ọkọ tán sọ yìí wọ́n ní tó bá ti mùmúkùmù yẹn ni ṣe rí bóyá ń tó mu bóyá èṣù náà mọ̀ tí torí èṣù lẹ́yìn yìí la máa ń ṣe kíní mọ̀ but those are the things ṣe mọ̀ is a stimulant tó bá ti mọ̀ stimulant yẹn in tí ò sí ń bẹ̀ náà máa rí ẹlòmíì lè rí ilé tó jẹ́ pé lè bọ́ngálò kó jọ 25 stories lórí ẹ̀ kó máa ní báwo ni mo ṣe fẹ́ pọ́n òkè ìmùlẹ̀ yìí lọ in tí ìlú dà ó lè mẹ́lòmíì kó jọ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́ yẹn ṣe mọ̀ bóyá láti fi rò ó pé òun máa fi kíní yẹn máa fi pàrònú rẹ èmi ò give excuse ṣe mọ̀ pé torí bí ọ̀rọ̀ bá ṣe rí lèdè ṣe máa ń sọ experience mi as a psychology major mò ń fi jẹ́ kí gbogbo wa fi mọ̀ òun rí nǹkan ṣe kan wọ́n kàn fi dìgbò lẹ̀ ládùúgbò wọ́n á sọ fún wọn pé wà máa bọ̀ èyí tó ń ronú yẹn mo mọ nǹkan tó máa lò tó bá ti mú òtẹ́ ìrántí ìrònú kankan mọ́ agbẹ́lòmíì débẹ̀ ṣe rí poor self esteem ẹlòmíì tó jẹ́ pé like poor self esteem ó lè jẹ́ pé bóyá pé kò rí ìfẹ́ láti kékeré wọn ò fi fẹ́ tọ́ kò rí ìfẹ́ kò mọ bóyá ṣe ń fìfẹ́ báyàn lò so ṣẹ́ni tí ò mọ bó ṣe ń fìfẹ́ báyàn lò báwo ló ṣe fẹ́ fìfẹ́ báyàwó ẹ̀ lò ó lè fà á ẹ̀gbọ́n nínú ọ̀rọ̀ ìgàn pé ó wo ọmọ ẹ̀ṣùṣù ó gbé fọtí fún ọmọ kékeré ọmọ tí ò tí ì pọmọdún kan àwọn òbí ẹ̀gán lè má ṣó ẹ̀ nífẹ̀ẹ́ òun ló fi ó ṣe pàtàkì gan ni ṣẹ́rí in téèyàn bá dì lágbà ó kàn déédéé dì lágbà in tó ti ń bá ẹ̀bọ̀ láti kékeré ni lágbà in tó ti ń bá ẹ̀bọ̀ láti kékeré ni ó kàn déédéé ṣẹ́rí ẹni tó bá ya kíní kò kàn ó lè jẹ́ environment àwọn nǹkan tó ń rí ẹlòmíì pé bí bàbá igi ní fi ń jìyà ẹ̀ lórí bẹ́ẹ̀dì irú ọmọ bẹ́ẹ̀ náà lè wò pé àṣebí igi ni bàbá mi fi ń jìyà mi kémi náà máa fi jí ìyàwó tèmi náà ṣẹ́rí impulsivity ẹlòmíì ẹ̀mọ̀ kò kí ń lè control ara ẹ̀ ṣe mọ̀ kò kí ń lè control emotion kò lè control pé bóyá pé bóyá obìnrin yẹn ló kàn sọ pé kí wá ni ṣé iye táwọn ẹgbẹ́ yín fi sílẹ̀ lówó oúnjẹ rẹ̀ kàkà kó kàn gbọ́rọ̀ yẹn kó wé ìfẹ́ dànù pé ọ̀rọ̀ obìnrin ni kò lè control ara rẹ̀ ó lè dìgbàjú olóyè àfi pa ṣe mọ̀ mo ti ń generalize nísìnyí because we don't want to base it only on pé ìmukúmu kóló tán nìyẹn mu nìkan torí pé àmọ́ àwọn èèyàn tó ń gbọ́ ṣọ́ ṣépè fẹ́yìn aráàlú mi ìmọ̀ yìí rẹ̀ lẹ́fẹ́ join show mi ẹ̀yin tí mi ìmọ̀ rí kíra gbé mi ń show lọ ṣé yóò ń dòlóràn yín wá ní ṣe é ṣe ẹ jẹ́ máa bá apá àtàkùn jàre lẹ́yìn Easter ṣe mọ̀ like ó lè fà fẹ́ lómi ó lè fà fún ẹlòmíì kó máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí irregardless nǹkan tí ò bá fà èmi fi ń dá wa lójú pé tá a bá ti rí gbogbo àwọn red flag ipe ìgbéyàwó tí mo wà nú ẹ̀ yìí ó wà violent o ẹ bá ẹsẹ̀ yín sọ̀rọ̀ àgàtẹ́ bá rí i pé ẹ̀mí yín life yàn ó wà at risk ìfẹ́ tó máa nífẹ̀ẹ́ fọ́jú ìfẹ́ ò fọ́jú lọ́dọ̀ tèmi o ṣé ìfẹ́ lè fọ́jú sí nǹkan téèyàn bá fi pamọ́ téèyàn ò tí ì mọ̀ ṣé mo pàwọn ẹlòmíì máa ń fi wà wọn pamọ́ tẹ́ẹ̀ ní mọ̀ pé ìwà burúkú ló wà lọ́wọ́ wọn until tán bá wù síta ìfẹ́ lè fọ́jú gbogbo ìgbà yẹn kó máa pretend pé you know I love you ìwọ ni mo fẹ́ fẹ́ ìwọ ni mo fẹ́ ṣe ìwọ ni mo fẹ́ mọ̀ bọ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ ó wá rí ìwọ wá wò pé ẹni yóò lódodo kò lótìtọ́ o èmi ò rò pé ẹni tí mo fẹ́ fẹ́ rèé o kó má lè take rejection kó o sọ no kó wúwo ẹ̀ jáde gbìm kó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kó máa kọ̀kọ́ kú kan pa ẹ̀ ṣẹ́ni tó kọ̀kọ́ kú kan pa ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì bólúwẹ̀ bá wà nítòsí ẹ̀ ṣé ẹ rò pé irú yẹn kò ní gbé irin tó fi ń gbé wéètì kò ní fọmọ onítọ̀hún lórí yóò fọmọ lórí káì àgà tó bá jẹ́ pé nǹkan tó mọ̀ all alive nìyẹn ìgbéyàwó tó ṣe ọ́ ní ìgò àtọ̀bẹ náà fi ń gúnra wọn ìgò àtọ̀bẹ ẹ̀gbọ́n lẹ́nu mẹ́wòó láká tí yóò ń dò pé yes ìgò ọ̀bẹ èèyàn gidi akọ máa ṣerú yẹn lójú àwọn ọmọ tí wọ́n bí so tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ dákun ẹ bára yín sọ̀rọ̀ then tẹ́ ẹ bá wá rí bẹ́ẹ̀ ṣe wọn pé téèyàn bá ti wọ relationship bẹ́ẹ̀ fáwọn èèyàn míì ẹ̀yin èèyàn yìí máa dá sí òyìnbí ayé experience tẹ́yìn náà bá rí ẹ máa ṣe ẹ mọ̀ pé mi máa ń kọ́kọ́ dá wa lẹ́kọ̀ọ́ náà báwo la ṣe lè wá yọra wa kúrò nínú relationship bẹ́ẹ̀ because ṣe mọ̀ pé a kàn lè sọ fún yàn pé kíníkan pé àtọ́ bá ti yarí bẹ́sẹ̀ sọ̀rọ̀ báwo lèèyàn ṣe lè yọra ẹ̀ kúrò how do you get yourself out of a relationship like that
tí ò ní fa pé kọ́ fọ́gi mọ́ ẹ lórí àbí kọ́ lọ kọ̀ọ̀kan kúkọ nípa ẹ lórí social media. ṣe rí irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ sọ fún ẹ pé jókòó ẹ ní fìbínú sọ torí ẹ ti mọ̀ pé ó ti ní skoin sílẹ̀ bí àwọn òfìfẹ́ tọ́ ẹ ṣáà gbogbo àwọn kan tí mo ti kà wọn òfìfẹ́ tọ́ tòun kò mọ bó ṣe ń jẹ́fẹ̀ bóyá kò lè kọ̀ntrólù anger ẹ sì mọ̀ bóyá ó ti mú nǹkan kan you don't know àwọn fẹ́lẹ́ bonú kò já àdẹ̀mọ̀ bóyá èṣù ń bá gbé èṣù ń bá lò àbí kọ́ tí ẹlòmíì ti lọ kojú bọ̀bọ̀ kúbọ̀ nígbà bí wọn bá ti lọ ń ṣògùn alálìjọ̀nù bóyá àlìjọ̀nù lè kiri ni bóyá kìí ni ẹ lè fohùn líle báwọn èèyàn bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ ìtọ́jú yín bá rí orí ni o ẹ pé ẹni yẹn jókòó máa ń sọ nǹkan ẹ̀gbọ́n mi bí dàjú àbọ̀ lè jẹ́rìí sí ṣé ní téèyàn bá ṣẹ̀yìn tó bá ṣe tó dùn yín fún yín ẹ má kàn déédéé fìyàn yẹn sí tó bá dá jókòó ó lè work on nǹkan yẹn kó lọ fún counseling kó lọ work on bóyá aggression ẹni bóyá ẹni tó mu kóló ni tó mu mukumu kó lọ fún rehabilitation kí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn rehabilitation kí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó lè kúrò lára ẹ sọ gbogbo nǹkan tó ń ṣe pé ara mi ò lè gbà á mọ́ nǹkan báyìí gbogbo nǹkan tó máa ń ṣe yìí tó bá ṣe tó wà lóò sọ́ọ̀rì ó tún máa padà ó tún máa ṣe èmi ò fẹ́ léyìí mọ́ mi ò lè gbà á mọ́ I cannot take it in a very low tone torí ẹ mọ̀ pé ní tẹ́ ẹ̀ ń bá dìrì kò gbádùn o tí n bá ní kò gbádùn kò ń ṣe pé kí ṣe mọ̀ láì ó láwọn nǹkan tó jẹ́ pé ẹ̀yin ní lọ́ọ̀kì bóyá wọ́n bí ẹ̀yin nílé ìfẹ́ àwọn òbí yín wọ́n fi raise yín bàbá yín ò fọ́ ìyá yín létí ìyá yín ò sọ bàbá yín dìgbẹ̀wù dání ìyá yín ò máa parọ́ mọ́ bàbá yín kó máa kan sọ̀rọ̀ lé bàbá yín lórí kó máa pariwo lé bàbá yín kó máa fọwọ́ gún bàbá yín mú ṣe mọ̀ pé ìyàtọ̀ wà mẹ́. Thanks for the rose Sister Bọ́lájí Show ẹ láti rọra fohùn rẹ̀ lẹ́ bá sọ̀rọ̀ nítorí tẹ́ ẹ bá lo ohun tó jẹ́ pé ìbínú ẹ mọ̀ nǹkan tó lè trigger ẹ o kó má tún jẹ́ pé ibi tẹ́ ẹ ti fẹ́ break up á tún wá tún di nǹkan míì. Then kí ni àwọn consequences igbe èèyàn wà nínú relationship tó wà violent relationship tí ò dá irú ẹ̀ láti rí lẹ́yìn ìbáyìí nísìn ẹ wo obìnrin yẹn tó dúró tó stay in that relationship ọmọ àkọ́kọ́ ó kú lórí pé ọkọ lúlù ọmọ ẹlẹ́ẹ̀kejì tún rèé lúlù alákọ̀ọ́kọ́ yẹn bóyá ọmọ jẹ́ ó ṣe á ní èṣù lélẹ́yìí wọ́n dọ́gbọ́n bu ọmọ fẹ́ sí eléyìí náà ṣe mọ̀ pé ọ̀nà gbọ́ fẹ́fẹ́ bu ọmọ fẹ́ sí àwọn aráalé tó gbọ́ sí náà ní nòó má dáràn sáwọn lọ́rùn ojú àwọn ṣẹlẹ̀ sí eléyìí ó kàn lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá ló japa ó sá lọ but another person tó wá jáde sọ̀rọ̀ pé wọ́n ní bóyá ti lọ report to police station kan ṣẹ́ni ó wá lọ report to police station kan o kò report to police station kan o obìnrin ló ń gbé ọmọ mélòó la mọ̀ tọ́lọ́ nǹkan ọmọbìnrin yìí ọmọ méjì torí pé ó wà nínú relationship burúkú ó ti pàdánù ọmọ méjì tó bá jẹ́ ọmọ méjì yẹn náà lọ́lọ́ nǹkan mọ́kàn tẹ́ ẹ bá fẹ́ fi mọ bọ́mọ ṣe pọ̀ lára àyàn sí ẹ lọ́rẹ́ ẹdìyẹ tẹ́ bá la ẹdìyẹ yẹn nínú ẹ rí ẹdìyẹ míì tó jẹ́ òbí ẹdìyẹ ni o bí ẹyin kéèké ó máa pọ̀ rẹpẹtẹ nínú tí ẹ sì la inú ẹdìyẹ mi báyìí tán bá rí báyìí agbára bóyá ẹyin kan àbí ẹyin méjì lẹ máa fi rí òun ló fi jẹ́ pé bọ́lá ń ṣe dóní kálukú nìyẹn even akàn ẹ bá ra òbí akàn gbogbo nǹkan tí mo sọ yìí òbí ló apply to ẹ ra òbí akàn ẹ rí akàn mi báyìí tẹ́ bá ṣí kíní ìgbà yẹn báyìí ẹ rí bí ẹyin ṣe máa pọ̀ òbí akàn mi kẹ̀dẹ̀rẹ̀ ẹyin tẹ́ máa rí bí ẹyin díẹ̀ ní ẹyin ò ní pọ̀ bẹ́ẹ̀ òun ló jẹ́ pé àmọye ọmọ tọ́lọ ẹlòmí ẹlẹ́dẹ̀ ni obìnrin yìí sì ó ti lose pàdánù ọmọ méjì ọkọ yẹn tó bá gbé lọ sí kinní tó bá ní lọ́ọ̀yà tó dá tó bá ní he was under influence tó mu torí ọ̀rọ̀ tó ti fi ń lélẹ̀ yìí sí gbogbo ẹ̀gọ́ lẹ́yìn lọ́ọ̀yà tó ọ̀rọ̀ tó ti fi ń lélẹ̀ yìí sí gbogbo ẹ̀gọ́ lẹ́yìn lọ́ọ̀yà tó bá gbà náà lè fi lò kán fi play ẹ̀ pé he wasn't in his right state of mind nígbà tí ìyàwó tó ti ń fẹ́ láti jọ enjoy tán ló máa lu ìyàwó ìbí ìbàrà kí ó dé tí ìyàwó yóò mẹ́sẹ̀ tí ò mú sáré torí nǹkan tó máa ń bí ẹ̀rí pé máa ń sọ pé nǹkan tí mo lè fọwọ́ sí à ń tú igi bó ṣe rí relationship tó jẹ́ pé lúlù kò ń bímọ re ó lè bí ikú òun ló ti ṣe kíní ẹ̀ ó lè bí disability ó lè bí injury o wọ́n ti lu ẹlòmíì lúlù yẹn ó ti kán lọ́rùn o ẹni tó kán lọ́rùn ó yìí ń jẹ́ ìrora ọrùn tó kán o dé kò sínú ìgbéyàwó yẹn mọ́ ó yìí ń jẹ́ ẹlòmíì ti kán lápá ẹlòmíì ti kán lẹ́sẹ̀ ẹlòmíì ti dá láàbò ara tó dẹ̀ jẹ́ pé kó wá pàpà wá kọ ọkùnrin yẹn náà sílẹ̀ ńgbà yẹn egbò àdá àjínà ọgbẹ́ ọkàn tó ti wà ń bẹ̀ kò lè lọ kò ń lọ títí láíláí èèyàn kò lè máa fi nǹkan máa fi ṣe kí ni àfẹn tó bá ní good support system pé ó ti dóko gbàgbé but àpá tó bá wà lára ojú àpá ò lè jojú ara gangan láíláí kò lè dàbí o mo fi ń sọ pé ẹni tó bá ń go through bóyá bully àbí bóyá àbí nǹkan pé nǹkan àbí nǹkan ẹ lè sọ fún bó ṣe máa ṣe ẹni tó bá fẹ́ rojọ́ ẹ jẹ́ rojọ́ ṣé ni mo kàn máa ń wo many people lórí social media wa because maybe they don't know about nǹkan pé bí ọpọlọ wa ṣe ń ṣe I read psychology tí wọn bá fẹ́ ká rojọ́ kí ló dé tán máa advice àwọn èèyàn kan lọ fún counseling àwọn tó bá lọ fún counseling kí lẹ rò pé máa ń ṣe ní counseling ṣe rò pé lọ ń jó ń bẹ̀ ni àbọ̀ lọ ń mu ògì ẹjọ́ náà lọ ń rò ẹjọ́ náà máa rò ẹni tó ń rojọ́ fún tó jẹ́ counselor àwa máa fọwọ́ sí irùngbọ̀n ni àá máa gbọ́ gbogbo nǹkan tó ń sọ because ṣe rí dìmọ̀ téèyàn yẹn bá ń sọ nǹkan yẹn síta lára ẹ̀ máa fúyẹ́ you don't tell somebody that's going through trauma ọlẹ́ni tá a bá nà lára màtá ṣe rí ìyá ọmọ yìí nísìn àti ìmọ̀ state of mind yẹ o ṣe rí lélẹ́yìí tẹ́lẹ̀ kejì túnṣe yìí
bóyá lè lójú ẹ̀ máa wá ṣẹ̀ṣẹ̀ ká. Ṣé rí tójú yàn bá tún wá ká, ìrònú á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ fún, torí pé òun ló gbé oyún. Ṣé rí ẹni tó gbé oyún fóṣù 9, òun ló mọ gbogbo inú ìrora tó ń wà. Kéèyàn wá bí ọmọ yẹn, kọ́mọ yẹn ṣaláìsí, kò tiẹ̀ tún wá ń ṣe irú ikú tọmọ yẹn kú, àwọn ọmọ méjèèjì ẹ̀ tó kú, ẹ wo ikú gbóná, ikú oró, irin tó fi ń gbé wéètì, kéèyàn là mọ́ ọmọ tí ó ìpọ́dún kan lágbárí. Ṣé rí kíní yẹn máa play bí flashback lójú ìyá ọmọ yẹn ni. Òun ló fi jẹ́ pé ó ṣe pàtàkì. Ṣé rí tẹ́ bá ti wà nínú relationship kan tẹ́ ti rí gbogbo àwọn red flag yẹn, ẹ má jẹ́ kẹ́ rò pé bóyá ẹ lè change ẹni yẹn, àbí pastor church wo gbàdúrà sí yóò lọ, àfáà mọ́ṣáláṣí wa gbàdúrà sí lọ. Ẹni yẹn láti lọ fún counsel, láti lọ bó jẹ́ nítorí tó láti lọ fún rehabilitation. Ṣé rí ẹ lè rí irú marriage bẹ́ẹ̀ ò lè work, kò lè work, kò kí ń bímọ rẹ̀. Eyín ìpakúkú, ẹkún, ikú, in this situation àwọn èèyàn yìí ló máa ń já sí. Kí làwọn sign kúrẹ́ lómi ilé wò pé báwo lòun ṣe fẹ́ mọ̀, kí làwọn sign tẹ́ fi lè mọ̀ ipe wà nínú relationship tó jẹ́ pé kò ṣe. Ṣé tẹ́ bá ti rẹ́ni tó wà hypercritical àbí kó wà judgmental, ṣé àwọn èèyàn tó yẹ pé wọ́n wà judgmental, ẹni tó lóun fẹ́ fẹ́ yín àbí tó ṣe kíní tó jẹ́ pé kò rọ́rọ̀ gidi sọ nípa yín, intẹ́ ń ṣe gan kò bá yín support ẹ̀, ó lè ní ọ̀ rádaràda ló ń ṣe lórí Facebook, ẹni bẹ́ẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ yín, wàláì kò nífẹ̀ẹ́ yín. Ṣé tẹ́ bá ti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, those are one of the red flags. Torí ẹ̀ ti wò pé ẹni tí mo fẹ́ fẹ́ tí ò fẹ́ lọ síwájú mi, in tí mò ń ṣe tó jẹ́ pé nǹkan dáadáa tí ò rí nǹkan dáadáa, kò rí nǹkan kan tó dáa nípa ẹ̀. Lára àwọn nǹkan yẹn ṣe mọ̀ like ẹni tẹ́ ń fẹ́, bóyá ẹni tó ń tajà tí ò rí nǹkan ta, kó kàn wọ́n pé ráìsì ọbẹ̀ tí wọ́n tẹ̀ ń ṣe yìí gan, ọbẹ̀ ráìsì yìí ta jù náà. Ẹni tó nífẹ̀ẹ́, ó ní ways tí ọbẹ̀ ìyàwó yọ̀ngàn bá ta jù tó ń tajà, ó ní bó ṣe lè sọ fún. Ipe àyàwó mi mọ̀ bóyá ta yẹn, bóyá àwọn ata mi máa ń mú. Ẹ mọ̀ pé ata mi máa ń mú ṣá. Tó jẹ́ pé the same ata tẹ́ lò, ó lè jẹ́ pé atarodo 10 náà ni mo fi ń ṣe. Wọ́n máa ń ní ó depend lórí ọwọ́ ẹni tó bá gbin ata yẹn. Ẹlòmíì tí wà tó ti jẹ́ pé arodo 10 tàtàṣé 2 ni máa fi ń ṣe ọbẹ̀ tí mo máa fi ta. Bóyá ọjọ́ tó wá yíwọ́ tí ò lọ́rọ̀ tútù láti sọ, kó ti ní pé kíní ó yìí ń ṣe pẹ́ ó push up lẹ̀ ló ń ṣe, ó yìí warm up lẹ̀ ni, ó yìí máa blow up níjọkan. Ṣé ẹni tí ò bá dẹ̀ mọ̀ pé boundary yìí èèyàn gbọ́dọ̀ cross ẹ̀. Ẹ jẹ́ fún ilé example pé boundary téèyàn gbọ́dọ̀ cross. Ó dà, mo ní pé ẹni Ọláchàmí ń ṣẹ̀ mí. Ó dà, mo ní pé ẹni Ọláchàmí ń ṣẹ̀ mí. Tó dẹ̀ jẹ́ pé bí ẹni Ọláchàmí ò ṣẹ̀ mí, bóyá kó bá mi sọ̀rọ̀ pé mọ́mì nǹkan tẹ̀dẹ̀ ṣe yìí ò dáa. Ṣé ẹni tára ò bá ti tẹ́ra bẹ́ẹ̀ ti kò. Ó dà, ẹni Ọláchàmí ló tiẹ̀ wá ṣẹ̀ mí. Mo wá bọ́ sórí social media, mo wá bẹ̀rẹ̀ sí ní bá Sister Kabira jẹ́. Mi ìsọ́npẹ́ ni Ọláchàmí ń ṣẹ̀ mí, mo kàn déédéé bá Sister Kabira jẹ́. Sister Kabira kó wá fẹjọ́ mi sùn. Káwọn èèyàn wá pè mí pé ìyá àwọn ọmọ alálùbáríkà, kí ló dé tó bọ́ sórí ìyá àwọn ọmọ alálùbáríkà, kí ló dé tó bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ń ba ọmọ ẹ̀ jẹ́, bọ́mọ ẹ̀ ló pé Kabira kí ló dé, kí wá ní kí má lè sọ pé in tí mo máa ṣe yóò dáa, kí n pe ọmọ mi Kabira, kí n bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀, kí n bẹ lẹ́dàá ìpè torí ìtọ́lọ́run dáríjì mi, kí n máa wà tàmọ́ màtàmọ́ ipe inú tiẹ̀ ń bí mi ni, inú ń bí mi ń gbà yẹn ni, káwọn èèyàn nínú ń bí ẹ, kí ló ń bí ẹnu, ẹni Ọláchàmí ló ṣẹ̀ mí, ńgbà ẹni Ọláchàmí bá ṣẹ̀ mí, kí ló dé tí mo lọ bọ́ sórí social media tí mò ń bá ọmọ mi Kabira jẹ́. Ṣé ti rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, they just gonna be looking for excuses, they not gonna apologize. Ṣé rí ọkọ tẹ bá ń fẹ́, ìyàwó tó yẹ pé kò lè ready láti sọ sorry, kò lè apologize tó bá ṣẹ̀ pé in tí mo ṣe yìí ò dáa, má bínú ìyàwó mi, wàláhì ẹ̀ tí ìrọ́kọ̀fẹ́, kó jẹ́ pé ó dúró lórí pé òun jẹ̀bi o, òun jàre o, ìyàwó òun ló láti wá bẹ̀ o, tí ìrọ́kọ̀fẹ́ o. Then ṣé rí máṣùmátọ̀ àwọn tó bọ́ wà possessive, tó bá rí pé bí èèyàn kan sọ̀rọ̀ dáadáa ń pa ẹ̀, ó ti bọ́ sí ìbínú fún wọn. Bóyá àwọn èèyàn ní Suale she's pretty, àwọn kan ní Suale ṣó dẹ̀ smart, mo dẹ̀ like program ẹ̀yẹn, kó kàn bọ́ sápò bínú fún kó fẹ́ ni pé program òṣìwò rádaràda ló ń ṣe, wàláhì kò ń ṣe ẹni tẹ́ ẹ lè fẹ́. Ṣé ẹni téèyàn bá ń fẹ́ ó láti support èèyàn ni. Ẹ dákun, kí láǹfààní pé mo lọ́kọ ó support tí mo gbé dání, kí láǹfààní pé mo níyàwó mi ò lè support tí mò ń ṣe. Ṣé bọ́lọ́run fi wá kẹ́ra wa ni. Ta ló yẹ kó jẹ́ number 1 supporter wa, ẹni bí ọkọ wa, ìyàwó wa, because àwọn ni best friend wa right then. Ọkọ tó o bá fẹ́ tí ò lè support tó ń ṣe, wàláhì ò tí ìrọ̀kọ̀, ó máa túká gbẹ̀yìn. Thank you Sister Fọláṣadé, ó máa túká gbẹ̀yìn. Òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ fún yín. Ṣé ní gbogbo àwọn nǹkan yìí, èmi náà kò pé mo mọ̀ níjọ́ kan, mo sọ fún yín because I did psychology. These are the gbogbo àwọn nǹkan tó máa kọ́yàn, torí òun náà làwa náà fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀, la fi máa ṣe awareness, la fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn. Ṣé mo sọ àwọn èèyàn lè mọ̀ what are the signs. Ṣé ní kò ń ṣe pé ọkùnrin yẹn tí bá ní mò ń lọ́bì kó ti wá gbé mi lọ. No, that doesn't do it alone. Torí pé olóhùn lọ́bì kọkùnrin ti wá gbé ẹ, mo ní o fẹ́ lọ ṣe kíní kó ti ṣe, it doesn't mean pé he's totally in love. No, even kó jẹ́ ẹni tó ń fún ẹ lówó, money is not everything. Ó dà, ẹni tó ń fún ẹ lówó, ó máa fún ẹ lówó, ó ń sọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ fún ẹ, ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá tún mọ̀ ọ̀rọ̀ àròkàn tọkùn ẹ bá tún lọ síbi tó sọ fún ẹ yẹn, omi àsì máa dédé dà lójú ẹ láìṣe pọ́n fẹ́ gbà náà ẹ, onítọ̀hún ó ń pa ọyàn sáyé díẹ̀díẹ̀ ni.
owó kíni ó fún yàn onítọ̀hún lówó bọ̀ ó ń sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tó ń gba omijé lójú ẹ̀ wàá máa wò pé alice ó nífẹ̀ẹ́ nì tó ló ń fún mi lówó owó ó mọ̀ pé ọkùnrin tó ń gba kíní yẹn ó ti ń pa sára díẹ̀díẹ̀ ni ó ti ń kú sára díẹ̀díẹ̀ tó bá yá depression á wọ̀ bẹ̀ ó ń dín ẹ̀mí kúrú nì and then tó bá tún wá sọ pé nǹkan báyìí ò dẹ̀ ṣe ó kàn máa dismiss ẹ pé wo ti wà too petty jù ẹjọ́ ẹ ti pọ̀ jù ṣe mọ̀ kó máa sọ nǹkan tó ń dùn ẹ̀ fẹ́ni tó ló ń fẹ́ kó máa ní ẹ ó ti lè rojọ́ jù ẹ kí tún ní kíní nípa ẹ̀ nǹkan yẹn dẹ̀ ń dùn ẹ lọ́kàn ni ó tí ìrọ́kọ fẹ́ o ó tí ìrọ́kọ fẹ́ o ìrọ́kọ fẹ́ o so kó má dàbí pé ẹjọ́ ti tèmi ó ti pọ̀ jù ó ti kọ́ ẹ̀ because ṣe mọ̀ tí bá ní kí n máa fi gbogbo àwọn nǹkan tí mo kọ́ ní psychology class mi kí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ torí pé ó pọ̀ rẹpẹtẹ tó ń kọ́ wa ẹ̀ mọ̀ like different topics that I could be bringing but lórí eléyìí mo fẹ́ ṣe mọ̀ pé bá ṣe ń ṣe kí ni wà á rí pé kò ń ṣe tó bá pè mí nìkan ni mo fẹ́ sọ̀rọ̀ èmi nìkan ni multi guest ni so kò ní jẹ́ pé èmi nìkan ni mo kàn ń dárojọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn náà kí wọ́n bá wa dá sí torí pé interland ṣe nìyẹn ọgbọ́n ọlọ́gbọ́n kò kí ń jẹ́ ká pé àgbàlagbà ní wèrè so ẹ jẹ́ kí torí ìrírí ayé táwọn èèyàn ti rí ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn gangan ẹ̀yin náà ẹ ti lè tún bá wa fi dàkún ẹ lè fi bá wa fi dàkún nítorí tí n bá fẹ́ wá ṣe pé yes mo kàn fẹ́ akẹ́rẹ́ láti jẹ́ pé yẹn èmi nìkan ni but interland ṣe lórí bíbá kí gbogbo wa kájọ máa gbà á mọ́ra wa lọ́wọ́ ká máa jọ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ torí èyí táwa àkà níléèwé ni àwọn ẹnìkan ní real life experience ẹ káàbọ̀ sórí ètò ìyàwó ẹ bá agbẹnu sí máìkì o ìyàwó ẹ ti wọlé bóyá kí káwùsàrà dẹ sọ̀rọ̀ ńgbà yẹn nígbà tí ìyàwó ò sọ̀rọ̀ ìyàwó sista Bọ́lájí bóyá network káwùsàrà máa pé ìyà network tó ti gbé wọn jáde káàsán járe ọkọ mi Ọlọ́run lọ bí elétò ẹ pé Ọlọ́run lọ bí elétò ọkọ mi kúkú dẹ yes ma adẹkùn weekend happy Easter gbogbo ilé o ọ̀pọ̀ ìlà máa ṣe láyé o mọ́mí yẹn ṣeun pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi tẹ́ ẹ mú wá fún wa in fact nǹkan tẹ́ ẹ mú wá fún wa lé ní ẹ̀kọ́ gidi ni o fún àtàtẹ̀ tí marine síta wà níta kárí yára wa ní brain any flashlight by flash mọ̀ pé sign yẹn red light yẹn kéèyàn tè bá yẹ sí ara rẹ̀ sọ̀rọ̀ red flag ni o kéèyàn tè bẹ́ sí ara rẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá ti rọ́kùnrin tó ti jẹ́ pé every time ló máa ṣó ẹ kiri when you do something kò sí nǹkan tó kò sí pé èèyàn ṣáà motivate èèyàn pé nǹkan báyìí ni kò ṣe kó máa help ẹ kó máa motivate ẹ kéèyàn tè wọ̀ pé léyìí kò fẹ́ progress fún ẹ àwọn obìnrin láti yára wa ní brain wọn kọ́ nífẹ̀ẹ́ wàláì téèyàn bá ti rí nǹkan ní à ń sọ fáwọn èèyàn máa pa àwọn family kan máa join Alẹ́ Star TV ẹ wo nǹkan tó ń sọ fún wa lé ní ìsìnká yìí lọ́sọ̀ fún ìyàwó bá dì í ẹ lè lérò àwọn ẹlòmíì ọ̀rọ̀ lọ́rọ̀ tí ó kàn ọ̀rọ̀ tí olóró tí ó kàn náà àtọ́jọ́ sùn ẹjọ́ yẹn náà máa wàláì wọ́n máa sọ ẹ wo nǹkan tó ń sọ sí a lot of people ló ń go through ẹjọ́ ní bá ń go through nǹkan báyìí ẹjọ́ ẹja ká mọ̀ nǹkan tá a máa ṣe sí domestic violence kì í ṣe nǹkan gidi o ó máa ń wíkì ó dẹ̀ máa ń pa obìnrin ni kọ́lọ́ má jẹ́ ká kúkú ìyà àwọn obìnrin á ní flexible mind àní àlára gbé nǹkan sí ẹni tí wọ́n ti ń sìn wọ́n ti pásápàsáyé pẹ̀lú wàhálà pẹ̀lú lílù nínú ayé kan kí ẹ̀ máa nàyàn kó máa na obìnrin unnecessarily àwọn kọ́ṣẹ́ ìbéèrè ṣe kọ́ tó necessary gan gbọ́dọ̀ ná obìnrin a lot of kí nǹkan lọkùnrin lè fi bá obìnrin wí without beauty. aláì tó yẹ kó obìnrin yẹn gangan ló máa máa ké ni ìwọ máa mọ̀ pé jáà mo ti ṣẹ̀jẹ̀ kó máa lè fún wọ́n máa ń ṣe jáde àwọn àti ọmọ àbọ̀ ṣe máa ń ṣe nìyẹn obìnrin àti ọkọ̀ ti ṣe àwọn ẹ̀kọ́ bá bẹ̀rẹ̀ pé bàbá kíní kò wálé kọ́ máa bí pé kí ló dé tí ò wálé mi ò mọ kékeré kan obìnrin ibẹ̀ náà tó máa sọ pé ọ̀rọ̀ tó ń sọ tó lè máa mọ́kọ ẹ̀ kúrò nínú ilé obìnrin yẹn ló máa kíákíá aya just láti mọ̀ pé nǹkan tó ń ṣe kò dáa jẹ́ kó ń ṣe right thing so àwọn obìnrin ní ọ̀rọ̀ yìí bá wí jù àdé àyìn bàbá wa àtẹ̀pọ̀ àwọn bàbá alágbàríkà lọ lórí Alẹ́ Star TV àwọn ìyá àlùbá àwọn bàbá àlùbáríkà lọ wà lórí péjì wa so àwọn obìnrin ní kàyàrá ká má jẹ́ kí ìfẹ́ bò wà lójú ẹni wọn máa nà tó máa tún fún un lówó á ní ọkọ mi ṣáà ń tọ́jú mi ibo ni mo fẹ́ lọ bó bá náà mi tó bá tún lọ ra kinní fún un mà ní òun kú lọ nìyí madam so tó kálukú bá ti fẹ́ ni kó fọ ara rẹ̀ kọ but àwa ṣáà ń create awareness mi báyìí láti jẹ́ kí ọpọlọ wa kó máa ṣí wípé domestic violence kì í ṣe kan tó dáa ẹ̀mí òde láàárọ̀ tó bá ti kọ́ lákàbọ̀ bá ti kọ́ lójú ẹ máa dé tó gbẹdẹ kọ́ lónìí ọ̀dà sí. thank you very much ọ̀dọ̀ láwọn èèyàn méjì kì í wò mí èèyàn kan ò bá wò mí still and steady win the race àwọn ò wá bí láti wá báyé èèyàn kankan jẹ́ láti fẹ́ fi lówó mo rí a lot lórí ayélujára wà láìtàláì ó sì ń gba omi ẹkún lójú mi I see what's going on mo dẹ̀ ń wò báyìí ṣé rí ẹni tó bá ní ojú inú nìkan ló lè yè ẹni tó bá ní ojú inú you look at so many people rate tó fi ń wá owó ṣé rí any content téèyàn bá ń create tó bá fi ń gba omi ẹkún lójú ẹni tó ń gbà wàláhì owó yẹn yìí lè fi ṣàlùbáríkà ṣe rí ọmọ téèyàn bá fi owó yẹn rán ọmọ lọ sí school àwọn ọmọ yẹn wọn ò ní rí àlùbáríkà mo mọ tí mò ń sọ ni bàbá mi ti sọ léè fún mi tipẹ́ ṣe rí kéèyàn má pa èèyàn kan lẹ́kún kí wọ́n máa wá jayé ẹni tí wọ́n ń pa lẹ́kún tó ń sunkún tó wà nínú ìpakaka eyín tó wà nínú ìrònú pẹ̀lú ìbànújẹ́ ọkàn ìwọ́dẹ̀ ń pa owó yẹn inú ẹ̀ dẹ̀ ń dùn ó ti gbàgbé pé tá lọ bá lọ àbọ̀ máa bọ̀ òun lè ní ṣọ́ra ṣe ìtẹ́mi ṣe yìí wà láì ojú ọkàn mi ṣe ní tó bá jẹ́ èèyàn kan ló ráǹfààní ṣe jẹ nínú ẹ̀ alihamudulilayi because lára nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe rí pé ìmọ̀ tó ní ṣe ní gbogbo àwọn nǹkan tí ó jẹ́ pé iṣẹ́ olóore tọ́lọ́run fẹ́ ká ṣe kò ṣe ìdìgbà téèyàn bá kọ́ mọ́ṣáláṣí
kò ṣe ẹ̀dìgbà tó o bá ra kùránì sínú mọ́ṣáláṣí ìwọ tó o kọ́ mọ́ṣáláṣí tó o kọ́ mọ́ṣáláṣí tó o ra kùránì tó o gbẹ́ kànga tó o ṣì kíní bọ̀ ìmọ̀ tó o ní tó o fi ń kọ́ àwọn èèyàn míì tó fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn táwọn ẹlòmíì náà wá jẹ nínú ìmọ̀ yẹn táwọn yẹn náà tún pàṣẹ ìmọ̀ yẹn sẹ́lòmíì ìwọ náà o ti ń ra àlùjánnà rẹ sílẹ̀ fúnra rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ni ó mọ̀ ṣèpẹ́ fún ẹ báwo ni ọ̀rẹ́ mi Àbíkẹ́ welcome káàbọ̀ sórí ètò ṣẹ́rí gbogbo àwọn nǹkan yẹn ok èmi mọ̀ nǹkan kan sìn mo pass it down to my daughter Kabira náà mọ̀ nǹkan yẹn ó ráwọn èèyàn kan tí nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí òun náà ni nǹkan yìí mo gbọ́n bí báyìí o nǹkan báyìí ni o Kabira náà òun náà ti ní ládá ìyá mi kan tiẹ̀ ní pé program wa yìí làwọn máa fi ń kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ ní church àwọn wọ́n ní program wa àwọn program wa yìí àwa mẹ́rin táwa ń bí báyìí wọ́n láwọn program ẹ̀ làwọn máa fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn táwọn ń kọ́ àwọn ọkọ àtìyàwó wa aleykum salam sister we met by case ṣé mo like ọ̀dà ṣé ibi tó ti méyàn kan tó ń bu tó ní kinní kan tó fẹ́ pa tó fẹ́ ṣe in tí ò sọ tó ló sọ in tí ò ṣe tó ló ṣe ṣé yẹn lè fẹ́ lọ fi dánilẹ́kọ̀ọ́ kí làwọn ẹni bẹ́ẹ̀ rò ṣé àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lè máa gba yìí nínú ayé yìí àtúbọ̀tán lójú so ìyàwó mi ẹ bá wa gbẹnu sí máìkì ẹni tó bá tó fẹ́ bá wa dá sí ẹ bá wa gbẹnu sí. màá yẹ kún mọ́ mi. ẹ̀kọ́ mọ́ mi ẹ̀kọ́ ètò mà. lọ́nà lọ́bẹ̀ elétò gbogbo ẹ̀yin tó bá ti ráìsì àtẹ̀jìyẹ ẹ̀ dákun ẹ fi ránṣẹ́ sí mi o. happy Easter gbogbo lé o. mọ́mí ṣe rí ètò tẹ́ gbé wá lálẹ́ fat inú mi dùn Alesta TV is the best platform. ṣe rí mo máa advise obìnrin ẹgbẹ́ mi pé anything domestic violence kúrò ń bẹ́ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ kan nípa friend mi kan ó ṣẹlẹ̀ sí gẹ́yẹn ti kú báyìí domestic violence ló pa gẹ́yẹn wàláì domestic violence ló pa gẹ́yẹn ìgbà tóun àti ọkọ ẹ̀ tán márì tán fẹ́ra wọn tọkọ bá ti ń nà báyìí àwọn èèyàn ò tiẹ̀ tí bímọ fúnra wọn torí gẹ́yẹn bá ti nà báyìí torí bọ̀bọ̀ yẹn bá ti nà ó máa tún fún lówó àwọn fámìlì ẹ̀ máa tún níyà kó máa forí tì í tó bá kúrò nílé ọkọ yẹn àwọn èèyàn máa bá kà á ń sọ fún bàyẹn kúrò ní ilé ọkọ yìí jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ kà á torí táwọn èèyàn máa sọ gẹ́yẹn náà dúró síbi bẹ̀ títí tí bọ̀bọ̀ yẹn fi lù pa síbẹ̀ mọ́mí bọ̀bọ̀ yẹn kò máa tọ́ many days bọ̀bọ̀ yẹn máa fẹ́ lómi nítorí domestic violence yìí so anything domestic tó bá ti wà ní ọkọ tó rí pé ọkùnrin ti ń nẹ̀ tètè yẹra kúrò bẹ́ẹ̀ even though kọ́mọ̀ ẹ̀ tí màá nẹ́gan tó bá ti ń gbé ọwọ́ sókè báyìí bóun fẹ́ gba ẹ̀ tètè because àwọn obìnrin àwọn àǹfààní gan ìkẹlẹgẹ náà pé àwọn obìnrin báwo lọkùnrin ṣe máa ná obìnrin ẹranko onírú ọkùnrin báyẹn ẹranko onírú ọkùnrin tó bá fi àlùbáríkà fún rẹ̀ ó yẹ kó máa gbé ọwọ́ sókè kó máa ná obìnrin so in fact mo like ètò tẹ́ gbé wá lálẹ́ yìí àwọn obìnrin á ní láti fúnra wa lọ́pọlọ kì í ṣe gbogbo nǹkan nífẹ̀ẹ́ normal tí ìfẹ́ bá wà kì í ṣe pé tó bá ti ń comes to domestic violence kò má kúrò bẹ́ẹ̀ bọ̀ ìfẹ́ ẹlòmíì ìfẹ́ ò ti máa rẹ̀ bọ̀ ìfẹ́ ẹlòmíì mi lójú pé ìfẹ́ ó máa change wípé ìfẹ́ mi irú ìfẹ́ wo nìyẹn ẹ wo orú ọ̀rẹ́ mi tá à ń sọ yẹn nísìnyí bọ̀bọ̀ yẹn máa nà tán máa tún fún lówó bí ẹ̀yẹn ó ti dẹni ilẹ̀ báyìí kọ́nà bá mi fọ̀rún kẹ̀ bọ̀bọ̀ yẹn ó máa tún nà tó máa tún fún lówó can you imagine adé sọ fún kúrò nínú relationship kúrò nínú marriage yìí òun sọ pé what people will say ṣé àwọn èèyàn bá rí ní ìsìn báyìí pé ó jìyà tó fi kú ni kọ́nà ṣàánú àwọn obìnrin á ní láti wà very careful àwọn obìnrin yìí náà la máa gbọ́ pé obìnrin mu sniper ó parẹ́ nítorí ọkùnrin àdẹ̀gbọ́ ipe ọkùnrin mu sniper nítorí obìnrin àgbọ̀rí most of àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí àmì o so àwọn obìnrin ká wà very careful jọ ẹ jẹ́ ká learn lórí Alesta TV ká learn kì í ṣe gbogbo nǹkan tẹ́ pé tá bá kàn gbọ́ lórí Alesta a máa erase ẹ̀ no ẹ jẹ́ ká máa mú un lò anything comes to domestic violence quit marriage is not do or die àìmọye àwọn èèyàn tẹ́ pé wọn ò sí ní ọkàn wọn dẹ̀ ń lè fa ìfọkànbalẹ̀ ní kókó ìfọkànbalẹ̀ kẹ́ni wà kó jọ wá lójú ẹ kó ètò mà ẹ kálẹ́ mà ẹ kó ètò mà ẹ kálẹ́ o ẹ kálẹ́. Sábọ́lájí ẹ sọ̀rọ̀ náà ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ kó ètò mà mọ́mí ṣe rí program tẹ́ gbé wá lálẹ́ yìí great awareness gidi ni inú mi á dẹ́dùn kí gbogbo wa ká share rẹ̀ ká tún share rẹ̀ kó lọ fà because ṣe rí is high time tí àwọn family tó máa take note a lot of wípé nǹkan táwọn èèyàn fẹ́ sọ a lot of obìnrin ló ti kú sírú marriage bẹ́yìn torí pé wọ́n máa rò pé nǹkan táwọn èèyàn fẹ́ sọ nígbà tí irú obìnrin yìí tó ti lose ọmọ àkọ́kọ́ tí irú obìnrin yìí tó bá ní good family tí wọ́n máa wò pé nǹkan táwọn èèyàn fẹ́ sọ má kúrò ńbẹ̀ ó ti yẹ kó mú ọmọ wọn kó fà kúrò nínú ilé yẹn tó tún fi máa wá pa ọmọ ẹlẹ́kejì obìnrin míì ó ń go through a lot of things àwọn family náà máa ń dá padà náà máa ń dárú wọn padà pé ò ní kúrò ńbẹ̀ ayé ìjọ onírú àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ and a lot of people ẹlòmíì àwọn parents míì wọn ò mọ state of mind nǹkan táwọn èèyàn ń go through àwọn èèyàn ń go through especially obìnrin wọ́n ń go through a lot of things ẹ̀rù máa bá obìnrin àti speak up wípé torí pé kán bá máa sọ pé mo tún ti kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká àwọn obìnrin ẹ jẹ́ kí ó ti tó high time tó yẹ pé ká máa speak fúnra wa ká jáde kó ní kálukú sọ̀rọ̀ ẹ jẹ́ ká share great awareness sí Alesta TV tán wá create lálẹ́ ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ ọmọ méjì obìnrin kan nínú marriage ó ń gbé colos and mọ́mí ẹ ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán bí nǹkan tẹ́mi máa ń sọ pé Alesta TV university ni fún àwa tá a bá ní listing ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹni tó bá fẹ́ learn a lot of things nínú ayé
tó bá rí program tó bá rí àwọn awareness ten create ó máa yà. A lot of people wọ́n ti wọlé bá a ṣe ń sọ̀rọ̀ yìí mọ́mì tó ti ń gbọ́ àwọn nǹkan pé platform great platform wo tún ní Alesta TV yìí because nǹkan míì ń ṣẹlẹ̀ tó yẹ pé obìnrin míì ti kú sínú irú nǹkan báyìí. ẹlòmíì tó fi ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Environment ń pé society ta wà pé wọn ò fẹ́ speak out pé nǹkan bá máa sọ pé ó ti kúrò nílé ọkọ ilé ó ti kúrò nílé ọkọ tọ̀hún ẹ jẹ́ ká jáde state of mind wà very important. Ẹ wo orú èèyàn tó kàn jókòó síbì kan ó dẹ̀ ń ṣépè fún àwọn innocent ọmọ ó dẹ̀ ń ṣépè and àwọn èèyàn àwọn family tẹ̀ mọ́ pé ex èèyàn ni ẹ̀dẹ̀ ń sọ pé kò gbádùn kí ló dé tẹ̀ ṣe anything sí nígbà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn mọ irú nǹkan tẹ́ni yẹn tó mọ irú nǹkan tó ń face apààyàn nírú àwọn family bẹ́ẹ̀ yẹn jókòó síbi kan gbogbo yín sọ pé kò gbádùn ẹ̀dẹ̀ ń wò tó fi ń ṣe oríṣiríṣi nǹkan mo tún yà síta náà ni mọ́mì torí pé mi rí bí wọlé lánàá ẹ̀dẹ̀ ń wò tó fi ń ṣe oríṣiríṣi nǹkan ọmọ yín dẹ̀ wà lọ́wọ́ ẹ̀dẹ̀ make any move ẹ̀dẹ̀ ń wo gbogbo oríṣiríṣi nǹkan ẹ̀ ń wọ platform wa ẹ̀ ń gbọ́ oríṣiríṣi nǹkan tí oníkálukú experience ẹ̀dẹ̀ ń wò tó fi ń ṣe rádaràda káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ state of mind àwọn èèyàn ẹ jẹ́ kí kó ti tó high time tó yẹ pé oníkálukú ká fight fún life ní constant story. Yesterday, don't tell somebody not to speak up because exactly yeah mọ́mí ó ti dàbí culture yes ẹjọ́ náà lọ ń rò yẹn máa jẹ́ kán rò gbogbo ẹjọ́ yẹn because ṣé ẹjọ́ tó ń rò yẹn ara wọn máa fúyẹ́ ẹgbẹ́ tó bá bọ́tù gbogbo ẹ̀ ọ̀pù nínú tó bá sọ̀rọ̀ ẹlòmíì ń gbẹ̀mí ara ẹ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ni àwọn obìnrin wọ́n máa lọ para wọn torí pé ẹlòmíì ò strong. kò rẹ́ni tó máa bá sọ̀rọ̀ yes náà kò lè sọ̀rọ̀. mọ́mí tẹ́ni bá go through anything tó bá ṣẹlẹ̀ tí n bá rí pé nǹkan yẹn já mi láyà mo máa ń gbọ̀n ní palpitation tẹ́ ẹ̀ sọ lánàá tí ẹ̀rú bá bà mí mo máa ní palpitation heart mi máa beat pípípípípí àyà mi mama wo bẹ ṣe mo fẹ́ kú ni nǹkan kan ti fẹ́ ṣe mí mama àyà mi máa já. bó ṣe máa ń serious. kí kó wáyé pé èmi mo go through trauma bẹ́ẹ̀ yẹn kó wáyé pé mo go through trauma bẹ́ẹ̀ yẹn mọ́mí máa kàn máa wò pé ìjọ kan wà pé nǹkan kan wà scary sí mi kò sẹ́ni tó ń disturb mo kàn wá nǹkan kan já mi láyà mo dẹ̀ ní palpitation mo ní so ẹ wá tọ́kílẹ̀ sọ pé kí wọ́n máa bully èèyàn it has to stop. non-stop. Yes, ó gbọ́dọ̀ stop táwọn family yẹn bá ń gbọ́ ó gbọ́dọ̀ stop àwọn náà bímọ obìnrin kí ni nǹkan báwo náà ṣe máa wish kéèyàn kan máa bully ọmọ obìnrin kan máa wá lo language pé kò gbádùn ni ẹ̀yin it's a common language mọ́mí jàǹbá ni wọ́n tó máa ń gbọ́ kó máa gbọ́ orí ètò ní Alesta TV nǹkan dáadáa làwọn ń ṣe lórí ètò wa olóòótọ́ kò ń lẹ́ni bọ̀ ẹni tó bá mọ tòótọ́ olóòótọ́ máa ń lẹ́ni olóòótọ́ máa ń ní ọ̀la bẹ́ẹ̀ni olóòótọ́ máa ń ní ọ̀la Alesta TV àwa ní èmi àwa tún ní ọ̀la a ní èdè Alesta TV a tún ní ọ̀la so kí wọ́n stop ẹ̀ kí wọ́n yẹ sọ pé kò gbádùn kó stop kó ti ọwọ́ ọmọ ẹ̀ kó ti bo aṣọ tó bá mọ̀ pé àwọn ò rí ajá wọn mú kó mú lọ síbi tó bá ti rí torí ẹ̀yìn àwọn ọmọ tí wọ́n gan àwọn ọmọ tí wọ́n yẹn future àwọn ọmọ tí wọ́n gan ó wà at stake fún wọn kí wọ́n máa gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè kò ń ṣe abiyamọ ní Rashida Ondo tó bá ń gbọ́ kò sí abiyamọ kan tó máa gbé ọmọ ọlọ́mọ ṣépè kò sí abiyamọ kan. èyí tó wá fún ni ẹ tó wá ń pretend ó wá ń yúrọ kò dẹ̀ nísìnyí mọ́mì torí pé wà á lọ ṣe fọ́tò wà lórí fídíò wà wá yírọ̀ wà máa change orúkọ ní gbogbo ìgbà wà máa change ẹ̀ ní gbogbo ìgbà ó ń gbọ́ tó ló máa ń wo ètò wa tó ló ti mọ̀ ẹ wo bẹ́ẹ̀ tó ṣe ń sọ lánàá mọ́ mi pé ẹ̀ ní dárúkọ torí pé òun ni òkùnkùn ìmọ́lẹ̀ lẹ́yìn òkùnkùn àti ìmọ́lẹ̀ òdẹ̀ lè ṣe pọ̀ láyé bẹ́ẹ̀ ni náà ó lọ ń búlé èèyàn tí kò mọ̀ ẹ́ so it's high time ẹ má sọ pé kéèyàn má speak up mọ́ ẹ jẹ́ kéèyàn speak up a lot of people are dying torí pé ó ní kéèyàn má speak up especially obìnrin kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ join Alesta TV kẹ́ ẹ mọ̀ a lot of people ló ń kọjá lọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí mọ́ mi. bẹ́ẹ̀ni àwọn ṣépè lórí platform wa kò sí nǹkan tó kàn wá níbi ìgbà ìkọ́ dáadáa educative words àwọn life experience ìyá wa tún gbé wá sórí ètò lálẹ́ ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ mọ́ mi. Thank you very much. God bless you. ẹ pẹ́ ìyá wa ẹ bá wa gbọ́ bí sinmi ẹ kalẹ̀. ṣẹ́rí ètò tẹ̀gbẹ́ wa lálẹ́ yìí tí ó kọ́ gbogbo wa lọ́gbọ́n ni tó yẹ pé àti ọkọ àti ìyàwó gbogbo wa la nílò ètò yìí tó ẹjọ́ tó ṣe ẹwà lẹ́ṣà ẹ jẹ́ ká ṣe ẹ̀ má. tàṣẹ́rẹ́ mẹ́kún ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹ̀jọ́ mi ilé wo screen dàbí alára ìjọ nítorí Ọlọ́run. ok ó yá sáré sọ̀rọ̀. ok no problem. ok ma ẹ ṣe ìyàwó ẹ kó ètò máa mi. Ọlọ́run ló délé tó. kẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ jẹ́ kí n sọ pé àwọn obìnrin lọ tó obìnrin ẹni pé kí ni reason máa mi. kí ni reason. kẹ́rí gbogbo àwọn ọkùnrin tí wọ́n misbehave yẹn ó ṣe gbogbo wọn náà ni ó jẹ́ pé kìíní there are some people tẹ́ pé ó wà ní underground tí wọ́n cause irú nǹkan bẹ́ẹ̀ yẹn bí nǹkan kan tẹ́ máa ń sọ fún wa lórí platform pé relationship tó bá ti jọmọ́ gbàgbàgbàgbàgbàgbàgbà kíyàn tètè run away from it ṣe rí ó máa dá ló ti pa ẹlòmíì ó ti rán ẹlòmíì lọ sí ọ̀run ẹlòmíì ó ti sọ aláàbọ̀ ara ṣe rí bí nǹkan tẹ́ máa ń ṣe nígbà pé ẹ máa ń rọ àwọn obìnrin ní agbára ṣe rí àwọn obìnrin tí mo máa ń wò kàn máa sábà takú bẹ́ẹ̀ ni pé tọkọ mi ò bá dé mi ò ra kinní kan tọkọ mi ò bá dé mi ò lè ra kinní kan tẹ́ pé wọ́n ti gbé ilé ayé wọn tí wọ́n ti gbélé ọkùnrin mi lọ́wọ́ àwọn kan tó jẹ́ pé wọ́n wà òkè gan láyà àwọn tó jẹ́ pé wọ́n lówó lọ́wọ́ tí wọ́n níṣẹ́ lọ́wọ́ bùsùngbọ̀n tọkọ bá sọ pé kàn ṣe báyìí wọn ò ní ṣe ṣe rí ọ̀rọ̀ títí oní bully domestic violence yẹn ó lọ fún àgàn mọ́nì ẹni tó bá kàn ló lè mọ̀ kò ṣe gbogbo èèyàn ló máa ń sọ̀rọ̀ síta
àmọ́ nǹkan tẹ́lómi ìfojú rí tójú ẹ̀ rí nínú relationship kọ́lọ́n ṣàánú ni tẹ́lómi kan bá sọ nǹkan tójú ẹ̀ rí nínú marriage ó máa sọ fún àwọn ẹlòmíì gan àti lọ́lé ọkọ gan máa bà wọ́n lẹ́rù kọ́lọ́n bọ́ lọ́jọ́ ni kọ́lọ́n ṣàánú fún wa àmọ̀ràn kan tẹ́mi kan fẹ́ gbogbo àwọn obìnrin àti àwọn tábàmọ̀ pò bá súnmọ́ wa ni wípé ṣẹ́rí platform yìí èmi ò lẹ́bà fi sílẹ̀ torí mo wá ń sọ pé platform wa pé pàrònú rẹ ló jẹ́ fún èmi gangan especially even tí inú mi ò bá dùn láti àárọ̀ tí ṣó bá bẹ̀rẹ̀ láago 6 tí mo bá wọnú ṣó yẹn wàláì tàlà ìsúnmọ́ ìbílẹ̀ ìlàsí láwà nǹkan mọ́ reason màmá rẹ́rìn inú mi dẹ̀ màmá dùn wọ́n sì ti program yẹn bá tún ti parí báyìí sínú yẹn tó máa fẹ́ bàjẹ́ ọ̀rọ̀ tí gbogbo wa ti jọ sọ lórí show ó ní màá máa rántí padà tí màá dẹ̀ máa rẹ́rìn pé màá nìkan pé kí nìkan tó nìkan àjọ̀dá tó bá yẹ pé ká bá parí program yẹn pẹ̀lú cruise bí à ń fira wá ṣe àwàdà à ń fira wá ṣe yẹ̀yẹ́ wàláì ìrònú yẹn máa kúrò kódà kí n ti máa sunkún láti àárọ̀ tá bá fi lè bẹ̀rẹ̀ show báyìí mo ti gbàgbé nìyẹn wọ́n ti gé mi létí lọ mi ìgbọ́n kankan mọ́ bọ́ alhamdulillah pé mo inú mi tiẹ̀ máa ń dùn pé mo tiẹ̀ join Alesta TV alhamdulillah so mo wá fẹ́ rọgbọ àwọn tó bá fọ́ọ̀tì ní victim yẹn náà torí pé kí ni obìnrin tó pàdánù ọmọ méjì ẹ má jẹ́ ń tàn yín àti bímọ nira o àti bímọ kò yí rárá kò yí rárá so àwa ìṣe wa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni so I feel sorry for that woman I do too but the deed has been done bẹ́ẹ̀ ni the deed has been done ọmọ tó jẹ́ pé àwọn ẹlòmíì gan wá millions of naira tí wọ́n fẹ́ fi rà pé káwọn ṣáàtì ẹni tí wọ́n rí tó wọ́n sọ fọ́kùnrin kan nǹkan kan ń ṣe kò mọ nǹkan tó ń ṣe tí ó bá dẹ̀dẹ̀ lẹ́tọ̀ nísìnyí ibi yálẹ́dì yẹn ó wáyá nísìnyí ọkọ tí wá náà wà bí nǹkan kan tó wá kíkọ̀ wà róyún mí ni àwọn fámìlì ọkọ lọ́kọ́ máa sọ fún ọkọ pé yá lọ fẹ́yàwó mi lọ ṣe gbá lọ ṣàwó ilé nìyẹn máa wájú sleds kí wá láǹfààní wọ́n ní prevention is better than cure ojú tó bá máa báyàn kalẹ̀ kò ní tààrọ̀ ṣe mọ́mí àwò ẹ jẹ́ ń dúró bí tí mo ti ẹ jẹ́ kí n dákẹ́ bí tí mo dé ẹjọ́ nítorí ọlọ́run ẹ máa bẹ́ tó bù. ìyá wa ẹ ṣeun pé ẹ bá wa gba sísá wa láyé ẹ bá wa gbẹnu sí máìkì sísá Bọ́lájí ẹ bá wa gbẹnu sí máìkì bóyá nẹ́tíwọ̀kì mú wọn. mo yọ kò yọ ní nẹ́tíwọ̀kì ní ẹgbẹ́ àwọn moderator ni wọ́n ná mute ni. nẹ́tíwọ̀kì tiẹ̀ ní ṣẹ́rí orí ẹjọ́ ẹ bá wa bá WhatsApp ẹjọ́ nítorí ọlọ́run ó sì lóògùn ó yẹ ká ti kú òbí tá a dé ṣẹ́rí mọ́mì ṣẹ́rí program tẹ́gbẹ́ wá lálẹ́ program tó kọ́ àtọkùnrin àti ìwádọ́gbọ̀n tó lẹ̀ yẹ kí a máa wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ inú ká máa wo ká máa fi ṣe ètò inú because ṣẹ́rí kíní tó ṣẹlẹ̀ ní so many places ṣẹ́rí àwọn kan náà lọ ń jáde níjọ́ kan ọkọ fẹ́ lẹ́gò mọ́ ẹ̀dẹ̀ bímọ súná kọlà bí ìmọ̀ nǹkan tó dé bá ọmọ ìmọ̀ irú òṣù náà tó dé wàhálà ìgò yẹn lọ bá ọmọ yẹn níbi tó wà ọmọ yẹn kú o but ojú ọmọ yóò balance mọ́dọ̀là bọ́mọ yẹn ṣe gbé dàgbà ni mo wá ní experience kan nígbà tí a wà nínú ṣíta a wà ń sisi ẹni ẹ jẹ́ bí family friends wa àbúrò yẹn ti dàgbà so wọ́n jọ marry ara wọn ní kékeré ní pẹ̀lú àti àwọn gbé ṣíta wọn gbé ní my 12 ó lè ti bá ọmọ tó ti dàgbà ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ní Sùúrùlérè so ó ti bá ọmọ tó ti dàgbà tó yẹ pé at least first born wọ́n gbà yẹn bí 15-16 years wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ja ìjà yìí bí wọ́n fẹ́ kú ni wọ́n ti léra wọn rí láti my 12 ìyàwó ó wọ mòlù ẹ ọkọ wọ mòlù ẹ wọ́n léra wọn bọ́lẹ̀ wọ́n sáré láti my 12 dé ṣíta ni mọ́mi wàláì Ọlọ́run later àti ìpadà ní kidney problem. Subhanallah irú ìjà ìyàwó náà ń jà bẹ́ẹ̀ yẹn ìyàrá tí wọ́n yẹn ti wà violent gan. Ọlọ́run violent gidi ni sẹ́rí àti ẹ̀jẹ̀ tó fẹ́ pé wọ́n ni wọ́n ti bí ọmọkùnrin 4 tó da. ojú òde tí wọ́n bá wọn mọ́ wà ń bẹ̀ bọ́n ṣe ń jarú jàrá dáradára bẹ́ẹ̀. ìró ketua the funnest part ìró lásán àti ìmàgbé láti my 12 wọnú ṣíta. obsession flat wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ flat grandma mi nígbà tó wáyà àti ìwà ní kidney problem kò lè ṣe kankan mọ́ ojú kan bẹ́ẹ̀ ló máa wà ọmọ àgbẹ̀ wá sọ́dọ̀ ìyọkọ̀ ló wà nínú ṣíta ní flat wọn wà lẹ́gbẹ̀ẹ́ flat títí wa. nínú situation yẹn ni bọ̀dá ẹ̀ rí aláṣọ kan lẹ́kọ̀ọ́ ìyá aláṣọ yẹn wà age of 45 kò bí díẹ̀ bọ̀dá yìí ó fẹ́ woman yẹn alájà ó fẹ́ ìyá aláṣọ yẹn. tí bá sọ fún pé bọ̀dá Ọlọ́run padà ṣá bẹ́ẹ̀ ni bá sọ fún pé Ọlọ́run padà ṣe á mi sí fún woman yẹn at age of 45 lọ́dún náà lọ́ọ̀ mi ò lè gbàgbé. kí ló wá ṣẹlẹ̀ sí ìyàwó tó ń lù tó ti ní kidney problem. nígbà tó yá tọ́jú àǹtí yẹn tọ́jú ọlọ́jọ́ dín àǹtí yẹn padà kù. ṣẹlẹ̀ mẹ́ta yìí wọ́n wo Ọlọ́run má jẹ́ kí tiwa gbé o. mo wá wo fóònù àmì Ọlọ́run jẹ́ kí tiwa gbé lágbára Ọlọ́run mo wá wo fóònù ní ṣé last month kan ni mo wá rí àwọn àǹtí yẹn wọ́n ti dàgbà wọ́n ti bímọ mọ́mí ẹni tó ti kú ní tiẹ̀ gbé ṣẹ́rí ní fúláàtì tó tún tẹ̀lé fúláàtì wọn náà woman kan náà wà bẹ́ẹ̀ òun àtọkọ ẹ̀ náà báyìí náà ṣe máa lura wọn ni ọ̀dọ̀ yọkọ yẹn náà ń gbé báyìí máa lura wọn ni ṣé wá nígbà tó yá tẹ́mi àǹtí yẹn fi bọ̀dá yẹn sílẹ̀ ní ìsìn ìyẹn wà láyé o àwọn yẹn náà ti ṣàbí àwọn ó dẹ̀ ní tọ́jú àwọn ọmọ ẹ̀. ó pẹ́ tó bá wọn nìkan sàn ọ́ bá lò ti lọ́kọ mẹ́wàá. wàhálà tí wọ́n ní. ní ìsìn àǹtí tí ìkejì yẹn wà láyé o ó ti di grandma o
tí bí wọ́n ti rọ́ sí kòtò ó ti lọ. Ẹ jọ̀ọ́ bọ̀dá yìí sì wà láyé pẹ̀lú alájà yìí. Irọ́ ni ó dẹ̀ ń ṣayé ẹ̀ lọ. Wàláhì aláyé ń ṣayé lọ. Aláyé ń ṣayé lọ. So nǹkan tá a máa sọ nìyẹn pé ìgbéyàwó tó bá ti ní violence kò sí nǹkan tá a fẹ́ fi kún. Tá a ti rí pé gbogbo agbára ta ní láti sà tí kò ti wọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dá sí. Àmọ́ rúbà àwọn òbí ẹ má ká máa fa wa àwọn ọmọ wa ká máa fi wọ́n sílẹ̀. Ó ṣe kókó. Ó ṣe kókó. Kì í ṣe pé bóyá pé èèyàn tó ju bọ́lé ọmọ èèyàn. Ẹ wò tó bá tó stage kan wàláì tó ṣe kókó ká máa mójútó àwọn ọmọ wa. Ẹ wo orú máa yẹn sìn ó gbé kólòsì olùyàwó olùyàwó fẹ́ lárí mọ́yàwó ọ̀nì nọ́mọ̀nà tí ó yẹ kó o tiẹ̀ gbé ní kó fẹ́ là mọ́yàwó gan pàápàá. Kọ́lọ̀ máa ṣàánú wa ń gbà mí ṣẹ́rí àti fẹ́yàwó àti fẹ́ ọkọ àwọn ọmọ wa náà. Bẹ́ẹ̀ ni tọ́wọ́ làwọ̀ ọmọ ọlọ́mọ ṣé tó bọ́ tí ọmọ yẹn náà bá kí ń ṣe ẹranko ṣó yẹ kó gbé irin náà kó lóun fẹ́ là mọ́ ọmọ èèyàn ẹgbẹ́. Ẹ kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Ọlọ́run ṣàánú wa ni ó wà very very important. Ẹ kò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìgbà tó ti ṣe ta lákọ̀ọ́kọ́ yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó ti ṣe ta lákọ̀ọ́kọ́ yẹn tó ti rí pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ tó dẹ̀ tún ṣe kàn tí ṣe àpégbà bí ọkọ ti disconnect marriage. Tó yẹ kóbìnrin bẹ́ẹ̀ ìdúró ti rú ọkùnrin bẹ́ẹ̀ tó ń fojoojúmọ́. Tó yẹ kó ti lọ. Bẹ́ẹ̀ ni but ṣẹ́rọ́bìnrin mi àìnílàkàyè tó àdẹ̀mọ̀ bóyá bẹ́ẹ̀ bíríìjì náà ti ràn bóyá yẹn náà bóyá kò níyà kò ní bàbá tó bá níyà tó ní bàbá níwọ̀n dé dájú wọ́n lẹ̀ bẹ́ẹ̀ yẹn kí gbogbo orúkọ bẹ́ẹ̀ náà kó máa ṣẹlẹ̀ kọ́ máa ti ní kó kálukú máa lọ. Ọmọ nílé ọkọ ọmọ lọmọ ń gbé. Irú situation báyìí ò ṣe padà kò ṣe dúró. Bẹ́ẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dá. Ọmọ yẹn ló mọ nǹkan tí bẹ́ẹ̀ dáadáa ọmọ yẹn ló mọ nǹkan tó fèsì nílé ọkọ yẹn. Òun ló mọ nǹkan tó fèsì. Àwa náà ká máa bá wọn fi ẹ̀mí darí ká máa bá wọn fẹ̀mí rìn nínú ìrìn àjò wọn. Ó ṣe kókó gan. Ó ṣe kókó a lè má débẹ̀ bọ́ tá bá fẹ̀mí rìn ìrìn àjò yẹn Ọlọ́run bá máa là wá lójú òye. A máa mọ ibi tó kù sí. Tọmọ yẹn ọmọ wa gan bá parọ́ gan a máa mọ̀ ká ọmọdé ìyá ìwéyàwó náà má ṣe bẹ́ẹ̀ mọ̀ ìyàwó náà ó yá ṣe báyìí ó yá ìwọ náà ó yá ṣe báyìí so àkọ́ gbọ́dọ̀ fi ọmọ lẹ̀ sílé ọkọ pé ilé ọkọ ọmọ lọmọ wọn nídìí òkú ọmọ wa bá wa nílé o wà wá gbé kólòs wà wá lóun bá ìyàwó ẹ̀jà débi pé ó wá láàrin mọ́ ọmọ kékeré irú ọkùnrin bẹ́ẹ̀ wá kò yẹ kó irú ẹ̀ kò yẹ kó dé mọ́ rárá ẹ wá wo àwọn nǹkan tó sọ fún òun yẹn náà tó tọ́ sọmọlúàbí ìwọ ìyàwó náà dẹ̀ lajúlẹ̀ o lálàfíìsùn kankan láti ní ẹ wo mọ́mì dáàdì lọ́mọ bá ti ṣe kọ́ báyìí nǹkan báyìí ló máa ṣe kọ́ báyìí ló máa ṣe kó wọ fún mi o ẹ wo bóyá ẹ jọ mo dúró báyìí ná pálẹ̀ kìíní pálẹ̀ kejì tójú ọ̀hún ò bá fọ́ra baraba ló máa wò ká ló mọ iye ọmọ tí wọ́n máa yẹn tó kọ láyé obìnrin ló gbé o. kò sẹ́ tó mọ iye ọmọ tó kọ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé bí apẹ́ méjì yẹn náà ni ó ti lọ nìyẹn Ọlọ́run á ṣàánú wa àwọn ọmọ wò ní sílé Ọlọ́run àtúbọ̀ àbí ilé tó dẹ̀ ṣe tó ṣẹlẹ̀ sínú Ọlọ́run àtú wọn nínú torí pé kì í ṣe kan tó easy ọmọ yẹn sì ó ti kú náà innocent child ẹ̀kọ́ báyìí káwọn yẹn kọ́ máa forí wọn. wọ́n wá jayé ẹ máa jagun padà kò sí ogun ọ̀fẹ́ lọ́lọ́run ló pa ọmọ yẹn àfọwọ́fà máa ń wà ń gbà mí nà. gbogbo ẹ̀ náà kọ́ làmú wà. àfọwọ́fà ni o àfọwọ́fà wàláì gbogbo ẹ̀ kọ́ làmú Ọlọ́run irú yẹn àfọwọ́fà ni wàláì kọ́lọ́run ṣàánú. ẹ ṣeun God bless. ẹ máa bẹ. ẹ ṣe mo rí pé sista Rihanna ti fẹ́ sọ̀rọ̀ látẹ̀ nǹkan ẹ jẹ́ kán sọ̀rọ̀. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ happy Easter. yes ma pé a jẹ́ kí àwọn Kristẹni ẹgbẹ́ wa kéde pé a kú Easter ọ̀pọ̀ ìlànà àṣẹ láyé lórí ilẹ̀ ayé àníṣe nínú ìbànújẹ́ o. nǹkan tẹ́mi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ni pé wọ́n ti sọ àwọn sisters wa tàwọn wọ́n ti sọ èyí tó pọ̀ nínú ẹ̀ ṣẹ́rí àwa obìnrin pé kí ni wọ́n fẹ́ sọ pé ṣàkúrò nílé kìíní ilé kejì pé káyé má máa kà ó jẹ́ nǹkan tó ń dìstọ́pù ilé kọ̀ọ̀kan lásìkò yìí then àwa obìnrin tá a bá ń wò yẹn kọ́lọ́run má jẹ́ kí òkú obìnrin máa pọ̀ níta pé kò sí ìyá fọ́mọ kan mọ́ kọ́lọ́run má jẹ́ kó jẹ́ ìpín gbogbo wa kọ́lọ́run kó ṣàánú ìdílé kọ̀ọ̀kan gbogbo àwọn tó ń la ìkọ̀ọ̀kan kọjá lásìkò ìkọlọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa wọ́n tún ti darí ẹ dákun ẹ bá ń kí brọ́dà mi ò lẹ́gbàá òróró ọ̀rọ̀ wọ́n ti da gift bò wá o that's Easter gift thank you so much. God bless you. Gift equal. Thank you. God bless you. Thank you. Ṣé sister Rihanna ti sọ̀rọ̀ tán? Ẹ ṣeun fún advice yẹn. Ọ̀rọ̀ náà ni gbogbo wa ti ń sọ yìí lórí pé domestic violence. Ṣé rí àwọn obìnrin ẹ má jẹ́ ká tijú pé ọmọ ní pé yẹn kí náà máa sọ. Ṣé rí tí lùlù yẹn bá pọ̀ jù gbàgà ìgbògo tójú ò bá fọ̀rọ̀ bàràbà ló máa wọ̀. Now ọkùnrin yìí ń sìn yes ká ní bóyá kò sí ní right state of mind. Ó mu kóló. Ó pa ọmọ alákọ̀ọ́kọ́ ó mu kóló ó pa ọmọ ẹlẹ́ẹ̀kejì kó tó pa ọmọ alákọ̀ọ́kọ́ kó tó pa ọmọ ẹlẹ́ẹ̀kejì lúlù fóbìnrin yìí ṣé irú love wo ṣé tó bá ṣe tó máa ní I'm sorry or I'm just trying to understand but ṣé rí one thing that I get ẹ̀wọ̀ eléyìí tí ìyàwó àtọ́ sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ yìí sọ ipe ọkùnrin yẹn ní ṣítà ní Sùúrùlérè ó lu ìyàwó ẹ̀ títí ìyàwó yẹn ní kidney problem wọ́n ní ìgbà tí ìyàwó lè gbá pákó lè gbẹ́sẹ̀ ibi tó wà lọ́dọ̀ ìyá kan
ọkọ pàdé obìnrin mi ìyá aláṣọ ìyá aláyé ìyá tó ti ń wá oyún ìyá 45 years old ọlọ́lọ́run ṣáàmì sí ìyá aláṣọ yẹn olóyún ni ọlọ́kùnrin yẹn máa ń ṣayé ó ń gbègbè ayé tó dáa ó ń gbé gbádùn ìyàwó tán fi lùlù tán fi lù pa ìyàwó yẹn sì ó ti kọjá sálẹ̀ kìyàwó mọ́ ṣẹ́rí pé ẹni tó kú ni tiẹ̀ gbé ṣẹ́rí like ọkùnrin tó ní there are a lot of ways tọkùnrin tó lè fi wàláì tó lè fi nà wá kó má fọwọ́ nà àwa obìnrin tó jẹ́ pé orí wa straight wà ní tá a bá lẹ́nu wá mú ọkùnrin yẹn kó ti rí pé obìnrin yẹn ti bẹ̀rẹ̀ ó ti ní mú aṣọ ẹ̀ jáde kú ò lè lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan kó lọ hang out sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ tó bá ṣe tó níjọ́ méjì tóbìnrin yẹn bóyá ó ronú pìwàdà ó lọ ń bá wọn ẹbí ẹ wọn kó ẹgbẹ́ lòun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ bá tún ṣe sọ́dọ̀ lọ́sẹ̀ kan nígbà tó bá rí pọ́kọ wọn ò wálé tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ nítòótọ́ á mú ẹnu ẹ̀ á mọ bọ́ ṣe ń ṣe ní gbádégún kò sí tá a máa fi jẹ́ pé àjẹ́ kóbìnrin provoke wa tá a fi máa wá lu obìnrin yẹn lálùpà débi ọmọ tá a bí lálùpà ṣé bí reason lọ́lọ́run fi ṣe ẹ̀yin ọkùnrin lọ́lọ́run fi ṣe ọkọ lórí wa ọkùnrin lọ lórí ilé wọ́n níbi ìyá ọkùnrin lọ́lọ́run ti dá àwa obìnrin that's to let us know ipe ẹ̀yin gangan ni bàbá wa ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lọkọ wa ẹ̀yin lẹ̀gbọ́n wa ẹ̀yin lolùdámọ̀ràn wa báwo lẹni tó bí èèyàn tó jẹ́ bàbá fún yàn tó tún máa jóun ni ó fa okùnfà ikú fẹ́ni tó bí ẹlòmíì ò kú sọ́run bọ̀ ó ti kú sáyé níbi lúlù ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà even àwọn bàbá aláyé ìgbà yẹn báyìí mo máa ń gbọ́ ní ọ̀rọ̀ obìnrin ò máa ṣe é kàkún mo máa ń gbọ́ báyìí ni tóbìnrin bá ń sọ̀rọ̀ ṣáà kan fún bí ìgbà téèyàn fòwò elépo dí etí tó ò ní gbọ́ ó tẹ̀ ní gbọ́ torí pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ dá wa nìyẹn a kàn máa sọ gbogbo nǹkan yẹn obìnrin tó jẹ́ pé tọkùnrin bá fún wa lówó láàárọ̀ ó fún wa lówó láàárọ̀ nísinsìnyí tá a sọ thank you ó lè tún dọ̀sán bóyá wàá fowó ọbẹ̀ sílẹ̀ láwo pé kíni èló eléyìí ò lè ká kíní káàdẹ̀ tún bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀rírú ẹ̀rí ìbọn náà ló dẹ̀ dà wá àwọn pé ó máa fún wa lówó láàárọ̀ bóyá ọ̀rẹ́ wa kan la ló fẹ́ ṣe pátí o àbó má aṣọ kan o àwọn pé ibóhùn ló fún wa lówó aṣọ yẹn owó tó fún wa yìí ká rọra manage ẹ̀ àásọ ṣáà ni ẹ̀dá tọ́lọ́run dá wa nìyẹn ṣáwá lè nítorí gbogbo nǹkan tá à ń sọ kọkùnrin yẹn kó wa mú wa kó lù wá kó sọ wá di mọ́líkì ìyá omi ìdín kó lù wá lálùpà obìnrin míì gan ò tiẹ̀ kì í ṣe gbogbo wà bẹ́ẹ̀ yẹn ọkùnrin yẹn ló kàn ya ẹranko ayé àti tọ̀run ọkùnrin yẹn ló ya ẹranko ayé àti tọ̀run mo ti sọ àwọn reason tó lè fà ẹni tó bá fi ìfẹ́ tọ́ kò lè mọ bó ṣe máa ṣe òfẹ́ sóbìnrin ọkùnrin tó jẹ́ pé bóyá bàbá ẹ̀ náà ìpá ló fi ń jìyà ẹ̀ ó máa rò pé ìtì náà mọ̀ ṣé láwọn obìnrin ló kù sí lọ́wọ́ tá a bá ti ráwọn red flags ká tètè mọ kíni ká mọ bá ṣe bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ mo ti sọ àwọn ìgbésẹ̀ tá a lè gbé inú mi ò bá dùn táwọn ọkùnrin kankan bá lè bá wa gbẹnu sí kó tó di pé ètò yìí kúrò ní kó má dàbí pàwọn obìnrin la kàn ń sọ̀rọ̀ bóyá à ń pa àkún ni tá a bá lè rí mọ̀ràn ẹ̀yin ọkùnrin ẹ wà lórí bíbá yìí ẹ má jà máa porúkọ yín ẹ bá wa gbẹnu sí ẹ bá wa ganu sí ẹ̀yin náà ẹ bá wa bá àwọn ọkùnrin ẹgbẹ́ yín sọ̀rọ̀ kí lẹ fẹ́ rí sọ sírú eléyìí tó ṣẹlẹ̀ yìí ọkùnrin olùyàwó olùwọmọ alákọ̀ọ́kọ́ pa wọ́n bò wọ́n ṣe ní bòńkẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì làwọn ará lé rí then a tún lè blame àwọn alẹ́ náà tá a máa ní pé bọ́kọ yẹn bókú ṣe tí ń lu ìyàwó ẹ̀ ní wọ́n ti wo pé wò bọ́n ṣe ń ṣe orí dáradára wọn nìyẹn a lè blame wọn àwọn obìnrin ló yẹ ká mọ bá ṣe bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ ká má kú sínú ìyà torí ẹni tó kú ni tiẹ̀ gbé o ẹni tó kú ni tiẹ̀ gbé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ sá. a kó ètò mo kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì pé wọ́n kú ọdún yìí ní o ọdún ó yàwó Ọlọ́run jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. àmín. Masha Allah ẹ̀rí program tálẹ̀ ìtàn treat yìí ó wà very very important gan kí oníkálukú gbọ́ lágbọ́ dìmú dáadáa ká dẹ̀ digest ẹ̀ ká má gbọ́ ní àgbọ́gbọ́ntínú àbí àgbọ́gbàgbé because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ olówó iyebíye lórí domestic violence and gbogbo ọ̀rọ̀ tó ń kálukú sọ ọ̀rọ̀ tó dáa púpọ̀ ni àwọn point oríṣiríṣi experience oríṣiríṣi àwọn yẹn ti share rẹ̀ pẹ̀lú wa léyìí tí ẹni tó bá ní làákàyè ó yẹ kó mú sọgbọ́n nínú àwa tá a jẹ́ ọkùnrin most especially àwọn ọkùnrin tí wọ́n jẹ́ oní jàgídíjàgan pẹ̀lú irú tó ṣẹlẹ̀ sí ọ̀rákùnrin yìí tó já sí pé òun náà padà dára rẹ̀ lẹ́bi ibi tí ọ̀rọ̀ yìí padà já sí ni mo mọ̀ pé yóò fa ọwọ́ aago ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin táwọn náà jẹ́ oní jàgídíjàgan yóò fa ọwọ́ aago ìwà jàgídíjàgan yẹn sẹ́yìn. And again ṣé mo wà lórí show? Ẹ wà lórí show à ń gbọ́ yín dáadáa. Okay, and again àwa obìnrin náà torí ká fi stay lórí topic ká stay on the topic ká má fi yà kiri because mo rí i pé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi máa ń jìn sírú òfin
àwọn ọkùnrin àgbákò bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi nǹkan ní máa jẹ́ kí wọ́n kó sọ́wọ́ ẹni tí wọn ò láìkì àmì ẹni tí ò lẹ́tọ̀ọ́ kí wọ́n bọ́ sọ́wọ́ rẹ̀ because àwọn obìnrin kan wà tó jẹ́ pé ìtìjú pé àwọn ẹgbẹ́ mi ti ń lọ ilé ọkọ ẹgbẹ́ mi ti ń lọ ilé ọkọ ẹgbẹ́ mi ti ń lọ ilé ọkọ àwọn àbúrò mi ni wọ́n ti mọ́kọ wálé yìí kí wàá ní ti tèmi kò ní jẹ́ kí wọ́n lè fara balẹ̀ kí wọ́n wo ẹni tó lẹ́tọ̀ọ́ ẹni tó dáa ẹni tó lálùbáríkà wọ́n ṣàkàn máa wá anyhow ọkùnrin wọ́n mú lọ lé wọn àwọn náà ṣàfẹ́ sílẹ̀ àwọn míì wà tó jẹ́ pé ìtìjú ẹnu àwọn èèyàn pé àwọn èèyàn wọ́n ń tijú ní táwọn èèyàn sọ wọ́n mọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ pé àwọn èèyàn ni wọ́n ń gbà wọ́n nímọ̀ràn pé ìwọ náà wá wá kan sí àbúrò last born ilé yín lòun náà tó ti lọ́kọ ìwọ náà wá wo nǹkan tó bá ṣe sí yóò jẹ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó sinú rò kó ṣàwò pé tó gbogbo ìtọ́lọ́mù bá ti gbé wá báyìí ẹni ọkùnrin tó bá ti wá sí yàkàtà òun báyìí òun náà ló wọ́n fẹ́ mo lè rántí vividly nígbà tí ó ti pẹ́ táwọn ẹlẹ́hà kan àwọn tá máa ń ṣe MSS ní institution yẹn so nínú àwọn tá a jọ pàdé bẹ́ẹ̀ yẹn mo ráwọn kan tí wọ́n ń lọ fẹjọ́ sùn lèmọ́mù ìlú kan tí wọ́n ti lọ sáàbù pé àwọn ọkùnrin àwọn àwọn ọkùnrin tí wọ́n jẹ́ MSS ẹ mọ àwọn tó dẹ̀ jẹ́ obìnrin MSS wọn kí n daṣọ bojú tí wọ́n máa ń lo hijab wọ́n lè lo hijab black wọ́n dàbò lè kọ́tẹ̀ wọ socks kan ṣe wọ́n ń lọ complain pé àwọn ọkùnrin àwọn wọn ò kọnu òfẹ́ sáwọn àwọn ọkùnrin àwọn wọn ò dánú òfẹ́ kọ àwọn ẹ worú àwọn situations bẹ́ẹ̀ yẹn ó ti dé stage kan nínú ẹ̀mí àwọn obìnrin yẹn ni wọ́n fi lọ fẹjọ́ sùn bẹ́ẹ̀ yẹn so tírú frustration yẹn tó bá dé stage kan fúru àwọn ọmọ tí wọ́n ń lo ìjáàbù bẹ́ẹ̀ yẹn wọn ò ní mind láti fẹ́ àwọn ọkùnrin tí wọ́n máa ń ságì àbí àwọn ọkùnrin tí wọ́n máa ń lu tí wọ́n fi chain sọ́nù wọn ò ní mind irú àwọn ọkùnrin tí wọ́n máa ń lo chain yẹn wọn ò sì ní mọ̀ báwọn irú àwọn èèyàn báwọn irú ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ti kọ́kọ́ ń ṣó ẹ̀ látara ìmúra wọn already so irú kinní yẹn tí frustration bẹ́ẹ̀ yẹn àbí ìtìjú táwọn èèyàn sọ àbí tìjú ara rẹ̀ gan tí èèyàn bá ti jẹ́ kó wọ̀ èèyàn lọ́rùn kò ní jẹ́ kéèyàn já sí ọwọ́ àwọn pàpàǹlági ọkùnrin àwọn ọkùnrin tí Ọlọ́run kádàrá pé àwọn ọmọ ẹna obìnrin ni láyé wọn ó yẹ káwọn náà mọ̀ pé àlùbáríkà ayé wọn ni wọ́n máa ń nà yẹn ọkùnrin tí bá ti ń na obìnrin ń na àlùbáríkà ayé rẹ̀ dànù ni torí pé àwọn tí wọ́n èèyàn lè máa rá àwọn ọkùnrin míì tí wọ́n na obìnrin tí wọ́n wí mi ò rò pé bẹ́ẹ̀ ni lágbájá tó na obìnrin tó máa ná ìyàwó rẹ̀ gbogbo oṣooṣù ní change mọ́tò ẹ̀tànjẹ lásán nìyí o ẹ̀tànjẹ lásán ni torí pé tí ó padà ń tà ń rí nísìnyí ó kéré sí ní téèyàn ó padà rí lọ́la tó tí ò ní bá ń dùn fún ọkùnrin tí ń na ìyàwó rẹ̀ tí ń mú jẹ tí ń pààrọ̀ wọn tí dẹ̀ ń rí i mú jẹ tíṣẹ́ rẹ̀ ń lọ sókè tí gbogbo ẹ̀ ń ṣe kó mọ́ rò pé bí ó ti máa lọ nìyẹn kó mọ́ rò pé bí ó ti máa lọ nù. àfáàbí mo ní orí ẹ̀dẹ́ nìyẹn orí ẹ̀dẹ́ gbáà ní gbogbo nǹkan ìròyìn tí ń bá ń rí ní gbogbo time tí ń na obìnrin yẹn because ọjọ́ alẹ́ rẹ̀ yóò báàdì gan ní tọ́jú alẹ́ nu ìtọ́lọ́wọ́ tó wá ìyàtọ́lọ́run tó wá palẹ́sẹ̀ kalẹ̀ fún ẹni tí ń na ìyàwó rẹ̀ irú ìyàtọ́lọ́run palẹ́sẹ̀ fún fìdíhàn náà níjọ́ tí ń na sí àtàní yọ́ tó ní kí wọ́n lọ kàn mọ́lẹ̀ kí wọ́n wá kọ ojú rẹ̀ sí òórùn lálálá báyìí irú ìyà tí tó lẹ́tọ̀ fún pọ́ṣán irú torí pé ìpele ni ìyà tí ń bẹ fún fìdíhàn náà ìyà pọ́ṣán ìyà bó kojú ìyàwó rẹ̀ sóòrùn ó ní kí wọ́n máa fìyà jẹ yẹn ìyà ẹ̀san tí ń bẹ fún yẹn ni ó wà fún ẹni tí bá ń na ìyàwó rẹ̀ bí wàá mọ̀ pé kò sí ojú nítorí bá fi lè pín nínú ìpín kan nínú ìyà tí fìràwọ́ náà ó jẹ kò ní easy fún yẹn lọ́jọ́ àkíyàmọ̀ o kí gbogbo ọkùnrin tí ń bá máa ń na ìyàwó rẹ̀ kí wọ́n ronú sí ìyà Ọlọ́run ó le gan Ọlọ́run gan máa wí fúnra rẹ̀ pé ìyà mi nínú àdáàbí ẹ̀ lẹ́sẹ̀díd ìyà mi le gan fa ẹ má try ẹ má béèrè fún tó bá béèrè fún tó bá rí lámù yóò fìlè tẹ̀ o lè bọ́ ń bẹ̀ fa o lè bọ́ ń bẹ̀ so ọkùnrin tí wọ́n bá ń gbọ́ pé kùránì wá ní fàdìrì bù hóm ẹ̀ẹ́nà àwọn obìnrin báwọn kọ́ ni kùránì ṣe wí o ara àwọn míì lè máa rẹ́kọ̀ọ́ pé wọ́n ní kọ́ fi etí aṣọ wọn lọ́wọ́ ní bá ṣe báyìí tó bá ṣe báyìí ẹ ṣe yìí tó bá dé stage kan àlùkùránì ní kẹ́ ẹ nà wọ́n rárá bá nǹkan tó bá máa nà wọ́n gan etí agbádá àbí etí aṣọ kéńkéńlé wọn ni kò fi nà wọ́n ìwọ tó bá lè ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ọkùnrin tó wà decent gidi ní ẹ́ tí ìsẹ́ni tí máa jágbe mọ́ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìsẹ́ni tí máa fa jàgídíjàgan kì í sẹ́ni tí ó láwùkì ìyàwó rẹ̀ tí ó sọ̀gbátí sí ẹ̀wọ̀n pé tí máa sọ̀gbátí sọ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ tí máa fún nífàsẹ̀ tó wá rẹ́ nìkan ṣe wáàsí fún tó wá méjì agbádá tí ń fi na ìyàwó rẹ̀ in fact àwọn ọmọ gómọ̀ òkú dàbí pé dájú àwọn ti yàwó rẹ̀ gbogbo tó decent gangan tó jẹ́ pé ọmọlúwàbí ni ẹ́ tí ìyàwó rẹ̀ náà dẹ̀ mọ̀ pé gáskíá ọkọ mi ọmọlúwàbí ni kì í ṣẹni tí máa ń na obìnrin ìjọ tóbìnrin bá ṣe tó bá dìde bíi pé ó wá mú etí agbádá tó rí pé inú rẹ̀ ti bàjẹ́ gan ó wá méjì agbádá ó fi nà ó sì kú nílé nǹkan mọ̀ wò pé
àbí irú àdánwò wo ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ sóhun báyìí ẹrú ọmọ àbá kò ní mọ déédé ń tọ́sẹ̀lẹ̀ yẹn obìnrin yẹn ṣe ń tẹ́yọ̀ ọmọ ìgbà obìnrin yẹn ṣe ń tẹ́yọ̀ ọmọ nàhárí tó yọ bẹ́lìtì sí mo rí èèyàn tí máa yọ bẹ́lìtì àgbàlagbà èèyàn níbí kódà àfáà tó ni yọ bẹ́lìtì ìyàwó rẹ̀ ni kò wá ní fi etí bẹ́lìtì náà ibi bọ́ọ̀kù bẹ́lìtì yẹn ibi bọ́ọ̀kù tí máa ní nìyẹn ní ọmọ dàbò ìyàwó rẹ̀ pé apá lóríṣiríṣi lẹ́yìn níkùn nítan ní ìmọ̀ pé láyé ìsepọ̀ ọmọ ilé ìkéwì rẹ̀ ló ná ìyàwó tó wọ́n kù tó wá ń nà báyìí ṣé wo orú nǹkan yẹn tó ọkùnrin tí bá máa ń na ìyàwó rẹ̀ ìbínú Ọlọ́run ni wọ́n máa béèrè gbogbo àwọn ọkùnrin tí wọ́n máa ń ṣe báyẹn dákun tẹ́ ẹ bá ń gbọ́ ètò Alesta TV ọ̀tọ̀ tó lè ta Alesta TV mú wá fún wa lálẹ́ yìí pé ká má máa na obìnrin mọ́ ni wọ́n gbé wá fún wa yẹn ẹ jẹ́ ká mú un lò ẹ jẹ́ ká fi ṣọgbọ́n àwa ọkùnrin ká má na obìnrin kì í ṣe ń tọ́da ohun tí màmá wa ń try láti launch fún wa látàárọ̀ nìyẹn so ẹ dákun àwa ọkùnrin ká ronú sí àwọn obìnrin náà ẹ má jẹ́ ká fètì ju kárùn ẹ má jẹ́ ká fètì ju kárùn ẹ má jẹ́ ká fètì ju kárùn gbogbo àwọn obìnrin ẹ má jẹ́ ká fètì ju kárùn tó bá ti ń lè jẹ̀mí rẹ lọ ẹ̀mí ò láàárọ̀ tó bá ti ń lè jẹ̀mí rẹ lọ ẹ̀mí ò láàárọ̀ ètè wá solution sí ètè wá solution sáyé rẹ kó o lè bá àrójú mójútó àwọn ọmọ rẹ àwọn òbí rẹ náà ń bẹ́ńlẹ̀ tí wọ́n fẹ́ jèrè rẹ ẹ̀mí ò láàárọ̀ so ó jẹ́ n tí mo fẹ́ sọ fún àwọn obìnrin àtọkùnrin lálẹ́ yìí ẹ ṣeun sà ìyá kangaroo ẹ pẹ́ wọlé lálẹ́ yìí ó dàbí sísà mi Oyinlóye Ọ̀pákúnlé ẹ go ahead happy Easter. bẹ́ẹ̀ni mọ́mi yes ma ẹ kálẹ́ ma àti chicken. àbí o ẹ ra ma akọ ọdún náà ma mo kí àwọn ẹlẹgbẹ́ mi o ẹ kálẹ́ o akọ ọdún ojú àmàrọdún ẹ kú ètò mọ́mi a ní program ní church ní sóhun ló jẹ́ kí n pẹ́ tí bá ṣe ṣe tí wọ́n ṣe meeting then program meeting àbọ̀ sí program sọ kò pẹ́ tí mo dé bẹ́ẹ̀ni kò pẹ́ tí mo dé ń sin ẹ kú ètò ma mọ́mi ìtàlẹ́ yìí in fact nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń really ṣẹlẹ̀ gan nísìn òun ni domestic violence ṣẹ́rí téèyàn bá ti rí i pé ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìdílé tọkọ tí ń ṣe gbàsgbàs kò sí ni ó máa sọ ìyàwó yẹn ó máa sọ dé alábọ̀ ara ni bí ojú òfò apálẹ̀ yẹ tó èmi máa ń sọ o even tí bá ráwọn èèyàn tó máa sọ fún mi pé báyìí báyìí ló ṣe ṣẹlẹ̀ ọkọ mi ń gbà mí èmi máa ń sọ fún wọn tó bá ti mọ̀ pé ó lè dúró sáré fẹ̀mí ẹ sáré fún kó lè live ayé ẹ láti lè fi tọ́ àwọn ọmọ ẹ that is just the thing because téèyàn bá ní kó máa forí tì mi ìfẹ́ káwọn èèyàn bú mi mi ìfẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ jọ nígbà tó bá wá rí tó bá wá ṣe tó jẹ́ pé ó kọ lápá àbí ó kọ obìnrin yẹn tó kọ ní ẹsẹ̀ ẹ jọ ìgbà wo wá làwọn èèyàn gan tó sọ pé àwọn kan ló máa tó padà sí bẹ́ẹ̀ni pé kí ló dé sọrí ibi ẹmọ bẹ́ẹ̀ni mà àwọn ló máa sọrí ibi ẹmọ bẹ́ẹ̀ni nígbà tó ti mọ̀ bó ti ń nù ẹ lé nínú ẹ lọ́la tètè yá sáré bírú ti arákùnrin tẹsán lálẹ́ yìí sìn ó fẹ́ na ìyàwó ẹ tó fẹ́ lòdì lámọ ọmọ ṣẹrí bẹ́ẹ̀ ṣẹrí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá even belts kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́rí ọkọ àti ìyàwó kò sí perfect òkìní kò sí ìgbéyàwó tó lọ tó dán mọ́rán but àjọ máa gbára wa ni tá máa gbọ́ra wáyé béèyàn kan tutù lé ní tibẹ̀ yẹn á lè ṣe kíní lọ́la so àjọ máa gbọ́ra wáyé ni because àjọ wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ń ṣe ìwà kan náà ló wà nínú wa so àjọ máa gbára bó tó bá ti ń di gbàásìgbò sí o lémi o èmi ò tiẹ̀ fọwọ́ sí ní tèmi ó ṣe léyàn kan lánàá tó ṣe ń sọ fún mi pé mọ́mí mo fẹ́ wá gbọ́n ó sọ ọkọ òun kò ń fowó lẹ̀ ọjọ́ tó bá fẹ́ wálé ló máa fi owó lẹ̀ mo ní ẹ wá ẹ má fi ṣòro ìjà o bẹ́ẹ̀ni mo sọ ẹ má fi ṣe ọ̀rọ̀ ìjà àti ìṣe wọn ṣe ń wálé wọn dẹ̀ fowó lé ìwọ̀nba tó bá fi lẹ́gbàá tó ń bọ̀ nílé ẹ fi bá wọn ṣe because ẹni ó lè lọ oṣù kan kò ní wálé ẹni tí mo mọ̀ dáadáa ni ó lè lọ oṣù kan ó máa lóò lọ ṣe but ó ti gbalé fún àwọn obìnrin níta tíyàwó ẹ̀ dẹ́kun bẹ́ẹ̀ni ó ti gbalé èmi náà sọ mo ní ìwọ ṣáà ní sùúrù ìwọ fara ti ẹ balẹ̀ tọ́jú ọmọ ẹ tó bá tọ́jú àwọn ọmọ ẹ ìwọ náà look fine kò ṣe pé ẹni yẹn tẹ́ bá wá rí mọ́mì ó ti wá débi pé depression ti wá mu pa blood pressure ẹ wá lọ òkè mo wá sọ fún mi ní kí ló dé ìwọ tó jẹ́ pé mo jù ló ti darúgbó tẹ́ bá rí ojú ẹ̀ bó ṣe mo ní kí nǹkan tó ṣe yẹ kí ló dé ó jẹ́ gbá gbogbo yẹn tí àwọn ọmọ ẹni kó máa wò kó tọ́jú ara ẹ̀ ó ní ẹ wò ó ti sóhun jàre ó ní àdúrà náà pẹ̀lú àdúrà àti sùúrù ó máa escape through but pé ó fẹ́ fagídí ṣe àbíjà ibi tí domestic violence máa wá tó máa ṣe gbàásìgbò sí nìyẹn so bí mo ṣe advice lánàá nìyẹn so mo fẹ́ gba àwọn obìnrin nímọ̀ràn ẹ̀jọ̀ gbogbo àwọn àlẹ́ ṣáà tá bá ti rí ibi tó ti ń ṣe gbàásìgbò sílẹ̀ ní lọ́la ó ti ń di nǹkan mí nìyẹn ó bẹ́tà ká rọra ṣe kíni ká yẹra fún ẹnìyẹn ká lè wà lálàáfíà bí èmi ṣe máa ń sọ fún yàn nìyẹn bí mo lè ṣe mọ̀ nìyẹn because bí ojú òfò lè nù ẹ̀fẹ̀ àpọ́nmọ́ ẹ ṣeun ẹ máa bí tó bọ̀ mà ẹ ṣe mà. Thank you very much. ẹ máa ń gbọ́ pé the only ìgbà tí mo pé kéèyàn ọkọ bó bá ti ń lù ẹ domestic wàhálà bí ìdí bá bàjẹ́ tó dídì ni ó dà ṣẹ́rí obìnrin yẹn gangan gbàgbó wàhálà ó ń dá nǹkan burúkú sáàgọ́ ara ni obìnrin míì tó wà láyé gan wọ́n ti pa lápàsáyé kò lè function dáadáa mọ́ ṣẹ́ni tó gbá lẹ́sẹ̀ pù níkùn ẹwà wọn gáàsì wa abẹ́ni tó fi rin làpá o ó ti ń fa àìsàn sí ara ṣé wàá mọ ẹ mọ pé mo sọ fún mi I read psychology from kinitaka major very low percentage làwọn èèyàn yìí ló máa ń change o àyàfẹ́ yìí tó bá wùn lọ́kùn ara ẹ̀ ṣe mọ́ pé láìpẹ́ mi ìfẹ́ ṣe nǹkan yìí mọ́ kó wá lọ fún counseling kó lọ fún kinní kọ́kọ́ ní gbogbo gbódà nǹkan tó máa ń fa trigger is like nǹkan tó máa ń fa ìbínú tó fi máa dédé rò pé kò lùyàwó ẹ̀ wọ́n á kọ ní gbogbo àwọn nǹkan míì tó lè máa ṣe tó bá ti di pé nǹkan bẹ́ẹ̀ ti fẹ́ wáyé it's either kó walk away
or like just go to the gym èyí tó fi rò pé o fi ìyàwó ẹ̀ ló fẹ́ lù yẹn mo ní kíní boxing bag kan báyìí o lè ra boxing bag yẹn sílé tó bá kàkà kó máa punch ìyàwó ẹ̀ yẹn máa punch boxing bag yẹn máa punch ẹ̀ ṣé tó fi ń punch ẹ̀ ó máa rẹ̀ ẹ́ á rí á lọ sùn wọ́n ṣe rí tí òun ṣe pé wá látọ̀dọ̀ ọkùnrin yẹn fúnra ẹ̀ pé ìwà tí mò ń wù yóò dáa mo fẹ́ change ọmọ bá ara ẹ̀ sọ̀rọ̀ wò kó jẹ́ mílíọ̀nù ló ń fún ẹ lóṣooṣù ẹ̀mí tó bá wà lálàáfíà yóò ná mílíọ̀nù ẹ̀mí tí ò bá sí lálàáfíà kò lè ná mílíọ̀nù obìnrin tó bá kú aláyé máa ṣayé ẹ̀ lọ ni ẹ wo gbogbo àwọn life experience táwọn èèyàn ti mú wá fún wa ọkùnrin máa ṣayé ẹ̀ àwọn èèyàn kan máa rò ó ṣe ní gbogbo ọ̀rọ̀ ní sísọ oṣù mẹ́ta nìkan tó tún mú tọ́pìkì ní sọ ìyàwó ilé tó ṣàgbèrè oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta nǹkan míì tún máa jáde ká tún máa tún mú sọ kò sẹ́ni tí ó ríro mọ́ the same way obìnrin tó bá fìtìjú kárùn tó jẹ́ kọkùnrin lù òun pa oṣù mẹ́ta ni wọ́n á ké yẹn ó dẹ̀ ṣe yẹn ọkọ tó pa tó lù pa gan ó lè má lù pa níjọ́ yẹn gangan tó kú bọ̀ ṣẹ́ ní gbogbo lúlù tó ti wá dá rẹ̀ sí lára àwọn èèyàn ò ní mọ̀ pé lúlù yẹn ló fa àìsàn sóbìnrin yẹn lára tóbìnrin yẹn fi kú nígbà tí ó yẹ kó kú wọ́n á tún máa kí pé bàbá lágbájá pẹ̀lẹ́ wọn ò dẹ̀ ní mọ̀ pé bàbá lágbájá gangan ló lù ìyàwó ẹ̀ pa the same àwọn èèyàn yìí lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin náà máa ní ó ti dárò ọkùnrin ò kàn lè dá wà bẹ́ẹ̀ yẹn ó láti wáyàwó fẹ́ tí wọ́n máa bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ̀ ó lè máa fi ẹ̀pọ̀n máa lọ fi dáná kitchen ṣẹ́rí báyìí tóbìnrin yẹn ló gbé ìdí rẹ̀ mo gbà wá nímọ̀ràn ṣẹ́rí ẹ má jẹ́ abo tí ò ṣe é bò mọ́ra wá èèyàn tó trust tó lè fọ̀rọ̀ lọ pariwo síta àìmọye cases bẹ́ẹ̀ láti treat ẹ mọ̀ èmi lórí Alesta TV àwọn èèyàn máa gbẹ́jọ́ wá bá wa àti máa fà eléyìí gùn ni á treat yẹn lọ́la tó jẹ́ pé suspense ni kọ́lọ́n ṣàánú wa níbi táwọn ọkùnrin bá yé jẹ́ dé kọ́lọ́n ṣàánú àwọn obìnrin ni o ẹ má jáfìtì tó ká ọ̀hún báyìí ló ti fọ́kọ mẹ́wàá ìwọ kọ́ lálákọ̀ọ́kọ́ ìwọ kọ́ nígbẹ̀yìn àárín ni gbogbo wa wà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ inú mi dùn pọ́kùnrin lẹ́nu tó sọ̀rọ̀ happy Easter. ẹ kálẹ́ o ẹ kálẹ́ àdìkú ọdún àwa nìyẹn ọlọ́wọ́ àìsàn ọ̀pọ̀lọpọ̀ Easter. àmì jésù mi fẹ́ torí everybody is so much and mi dẹ̀ fẹ́ waste much of our time and little thing tí mo kò fẹ́ sọ ni pé ọkùnrin tó bá ti ń fa sìgá àbọ̀kùnrin tó bá ti ń mọtí àbọ̀kùnrin tó bá ti ń ṣe anything tó ń humanize gan tó jẹ́ anything pertaining to maybe like sin kẹ́ni yẹ kóbìnrin yẹ kó watch from the friend also watch from the family mi ní sọ jù ẹ lọ and secondly obìnrin yẹ ó máa ti little stylishly mọ̀ bá àbúrò do something even nǹkan tó bá ń dọ́jì ẹ̀ gan kò sí ni èrònú sìgá èrònú àwọn kankan ó máa bá wálé ó máa mọ̀ pé or even lighter tó fi ń light bóyá sìgá àbí nǹkan kan ó máa mú wálé ọkọ mi kí lóun fi kíní ṣe tó lè máa rẹ́rìn á mọ̀ true àwọn signs kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bọ́n pé mo máa fẹ́ sọ ni pé tóbìnrin tó fi dùn tí guy yẹn scenario guy mo fẹ́ sọ tó fi ní police ká mú 70 ká tó pa ẹ máa sọ̀rọ̀ yín lọ. scenario guy mo fẹ́ sọ pé tó fi lè pa ọmọ kan táwọn parents ẹ̀ tí wọ́n fi lè take maybe like action lé lórí ó nágbára àti secondly tí kejì náà tún fi wá họ̀kọ̀ kí ló ń ṣẹlẹ̀ kò ń ṣe ayé ìyọ̀ ń ṣe ayé ìyẹ́ bíi mímọ̀ tí mo ṣe lè ṣe mo take action ni mímọ̀ tí mo ṣe lè put in Yorùbá ṣá but nǹkan tó ṣẹlẹ̀ yẹ kó ó fi ayé sorry to say ó fi àgọ̀ kún wọ́n fa àgọ̀ kún torí pé ó yẹ kí wọ́n arrest guy murder case ni and nǹkan tí wọ́n fẹ́ sọ ni pé exactly ó lè jẹ́ nǹkan bẹ́ẹ̀ náà ni bọ́ ìgbà tí yóò ẹ ti ṣẹlẹ̀ ó yẹ kí wọ́n arrest guy ni kó dẹ̀ gbé lọ sí kó má wò ó pé anything even gan my sister I always go there unaware tí màá kọ́ park to check on her I will even investigate lórí sister mi what is going on kí ló ń ṣẹlẹ̀ àyù kìíní kí ló ṣe facing ò ṣe kìíní kan she might be hiding sometimes but sometimes she will even notify me that leke nǹkan kan bye as our advice pure advice and later I will just have to don't do kìíní kankan ó lè jẹ́ torí kò sí orí tí relationship tí ò ní jù but we have to say to it tó bá ti ń le jù exactly tó bá ti ń le jù tó ti dé góńgó is better tó dẹ̀ ti ń jẹ́ pé ìjà ìgò something like that advise the person to leave kẹ́ni yẹn fi relationship yẹn lẹ̀ kò sí ní ẹni tí ó kù ó máa jẹ ẹran tó tún ju cow. báwo lọ́kàn ṣe máa fi rin ìyàwó débi irin. wọn náà ní now even gan bó jẹ́ pé force lẹ́ni yẹn tó yàwó ẹ̀ bá lọ sọ fún pé this so my husband is using even maybe like nǹkan tó kọjá iron tó lọ fẹ́ jẹ́ ẹ̀sùn tiẹ̀ ta torí they will take it up wípé ẹni tó jẹ́ pé nǹkan ẹlẹgẹ́ tó lọ ṣe àwọn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n máa even gan lè gbaṣọ lọ́rùn ẹ̀ but kákọ̀ kí má dà bá ìtọ̀rọ̀ yẹn the best thing ni pé kó try láti arrest yẹ or call take into it and they should take action concerning that torí pé ọmọ tí wúwú lẹ̀ ń dúró dè gan kò lè sí ọmọ kankan mọ́. kò sọ ọmọ méjì tí ọmọ méjì níbi lúlù. nǹkan tí mo kọ exactly nǹkan tí mo kọ tí kì í kọ sí
God bless you jẹ́rí pé ọlọ́mọ ẹ̀ kíta àwọn obìnrin gbé ọlọ́mọ ẹ̀ kíta àwọn obìnrin gbé ẹ jọ ẹ mú kó wọ 70 ẹ power tap kó wọ 70 ṣẹ́rí ọlọ́mọ ẹ̀ torí ọkùnrin lè bímọ anytime bàbá kan mo wò lórí ìkíní náà ni bàbá 88 years old ó dẹ̀ fẹ́ ọmọ 24 years old ó bímọ fún àwọn ọmọ bàbá gan wọ́n ju ọmọ tí bàbá fẹ́ lọ tó bá ń sọ fún bàbá pé kí ni bàbá ní kí ni ó yìí máa bí mẹ́ta fóun ó máa bí mẹ́ta fóun bóun ṣe bàbá 88 ó ń bèèrè pé kí láṣìírí bàbá yẹn bàbá lóun ò kí ń jẹ ṣúgà ó ní òun ò kí ń jẹ̀bà òun ò kí ń jẹ gbogbo àwọn oúnjẹ alárìndòdò tá à ń jẹ ń sìn bàbá yẹn sọ gbogbo àwọn bàbá yẹn tẹ́ bá dẹ̀ bàbá yẹn fìtì tó tọ́ tí kí ni bàbá 88 tó yìí fi ń ṣiṣẹ́ dáadáa tó fọ́ ọmọ 24 ọmọ yẹn gan ni pé wọ́n ń bi ọmọ yẹn pé báwo ni ìyá ṣe ọmọ yẹn gan lòun máa ń sọ fún bàbá pé dáàdi ó rẹ̀ òun lálẹ́ yìí wọ́n interview bàbá yẹn báyìí pé bàbá 88 bàbá ní ẹ̀wọ̀n gẹ̀dẹ̀ dúdú wípé òun lòun máa ń lọ òun náà máa fi ń bá òun ro àmàlà òun oúnjẹ nǹkan dúdú pé káwọn èèyàn try ọ̀gẹ̀dẹ̀ tá máa fi ń dídòdò yẹn pé dúdú yẹn òun náà máa ń lọ pé ọ̀dọ̀ ìyá tóun ti ń lọ òun náà máa fi ń bá òun lọ wípé láàárọ̀ bóun bá ṣe kọ́kọ́ jí òun máa mu omi gbóná bàbá tẹ̀ lóun lo brush ó ní pákó ó sọ kinní yẹn ó ní gbogbo eyín ẹnu bàbá yẹn sì pé bàbá 88 ṣé obìnrin 88 yìí sì lè bímọ so ẹ jẹ́ ká yára níbẹ̀ màmí ẹ káàbọ̀ mà bóyá a lè ní ìyànjú tí màmí tún fẹ́ gbà wá gẹ́gẹ́ bí àgbà tí wọ́n jẹ́ ọ̀rọ̀ nípa domestic violence là ń sọ ẹ mọ̀ relationship tí ọkùnrin lu obìnrin èyí tá gbé wálé ní mà ní ọkọ ó lu ìyàwó ló fẹ́ lù ó irin ló fẹ́ fi lu ìyàwó ọmọ tó máa pọ́dún kan ní ní fọ́mọ lórí ọmọ ṣaláìsì ọwọ́n ló ti kọ́kọ́ ṣe kan náà wọ́n bò mọ́lẹ̀ eléyìí àwọn aráalé àwọn ará àdúgbò gbọ́ sí ọ̀nà tún kàn fẹ́ gbọ́ ọmọ lọ sí láwọn yẹn nínú ọlọ́pàá láti dá sí eléyìí torí kọ́lọ́pàá máa wà kó àwọn aráalé ọkọ sá lọ ọkọ ti jápa ẹnìkan tún lọ ní àwọn gbọ́pọ́ná ló ti lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ sí police station kan obìnrin tó lùzù ọmọ méjì nsìn ṣé tiẹ̀ ò gbé intanṣọ nìyẹn mà tó bá pẹ́ tún ní ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún wa torí àwọn round up ní ìgbà mo fi pẹ́ ti wọlé mà network ti já wọn síta network yẹn ó ti já wọn síta so gẹ́gẹ́ bí eléyìí tá a ti bára wa sọ yìí mo rò pa ní díẹ̀ tó nínú nǹkan ní nǹkan ẹ̀yin náà ẹ̀ ṣe ẹ̀ ní tẹ́ ẹ bá gbọ́ bíbá ìgàn bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ tó ń go through domestic violence ẹ dákun ẹ advice wọn ìgbẹ̀yìn ẹ̀ ò kí ń da wàláyà the percentage is really low mo ṣe kọ́ wa nílé ẹ̀kọ́ pàápàá àwọn tó máa ń change very small nínú 100 wọ́n ní bóyá bíi 4% torí they already used to that àwọn 4% yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn náà déédéé ronú ara wọn náà lọ fún counseling náà lọ fún kinní fúnra ara wọn bí Ọlọ́run ló tọ̀ chat wọn ni o bóyá ok màmí ti ń pè bàtí network já wọn ẹ káàbọ̀ sórí ètò wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ kálẹ́ mà ẹkú ètò Ọlọ́run lọ bẹ létò mà sàánú wa Ọlọ́run bẹ létò tí ó bá wa tó àmín mà ọ̀rọ̀ dalẹ ìgbà o òkùnkùn ń ṣẹlẹ̀ wọ́n ní sinmi yóò ṣe rẹ̀ tí ẹ power tap o wọ́n ní tẹ́ ẹ bá ti lè bínú jù kéèyàn má dì so tó bá fi 20 ọdún ṣiṣẹ́ ọjọ́ kẹ́rin ló fi bàjẹ́ ìbínú ni tọ́pọ̀ ìbínú bá ti pọ̀ jù báwo ni ìyàwó tó fìfẹ́ fẹ́ tẹ́jọ́ fìfẹ́ fẹ́ra yín tẹ́wàá dé bá débi pé ìjà débi pé òfin múra àti mú irin kó gbé kọ fẹ́ fi lù ú sẹ́rí pé ọba olùdájọ́ lọ́wọ́ kẹwàá jẹ́ pé ibi tó dáa sí àwọn méjèèjì náà ló àfẹ́tì àwọn méjèèjì ni òun ló yẹ kí kìnìyàn ọlọ́ọ̀ bá kó jèrè sí ọwọ́ rẹ̀ òun lu ìyàwó débi pé irin ẹlòmíì ọlọ́ọ̀ mú gó ẹlòmíì ọlọ́ọ̀ yàgá irú òbínú wo ló lè máa mọ ẹrí bọ́lá nǹkan ṣàánú àwọn obìnrin ni màmí bẹ́ẹ̀ wọ nísìn màmí ẹ wo obìnrin yẹn sìn a sọ pé àmọye ọmọ tọ́lọ̀ nǹkan mọ. ó ti lùsì báyìí ní ó ti lùsì ọmọ tí ò yí sí láti bí. ó wo oyún oṣù mẹ́sàn-án. oyún kò yí sí láti gbé láti jọ́ tí nǹkan bá ti dúró sóbìnrin la làárẹ̀ ti dé bá. bí ẹlòmíì àmà àtútọ́ ẹlòmíì máa bì ní báyìí ìbéèbì ni. oṣù mẹ́ta àkọ́kọ́ yẹn ó lè má rí sẹ́mọ́. yes. ẹlòmíì lè má di irun orí rẹ̀. wàláì ẹlòmíì ò tiẹ̀ nílé wẹ̀. tó yẹ pé àti wẹ̀ fún obìnrin ní òtútù láìsí tí wọ́n máa mánéjì rẹ̀ títí ọwọ́ àbọ̀ gbé oyún yẹn kó tó wá di oṣù mẹ́sàn ọjọ́ tá a wá bímọ dì. ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan. ṣé bí Ọlọ́run náà sọ pé òun ò mú ẹ̀mí kan lọ láti dá ẹ̀mú ẹ̀mí kan pọ̀ tó kẹ̀mí tó mú lọ nì tí wọ́n bá títẹ̀ ibi tó fẹ́ mú wá bá wà ní òní ò tó padà. kábíyèsí Ọlọ́run. a second náà ní tọmọ fi jábọ́ tó jọrìn kankan mi ó ti lọ. ẹ wá ní ma ọkùnrin òní wò ní mọ obìnrin lára àánú àwọn ọmọ ọkùnrin òde òní tiẹ̀ ṣe ní tó ṣe yí pé láì ṣépè fún wọn wọ́n ti ń ṣépè fúnra wọn. iṣẹ́ ọwọ́ wọn ti ń ṣépè fún wọn. tí àwa òbí káwa máa sọ yí pé wo tọmọ ká má sọ bẹ́ẹ̀ má advice tí wọ́n fẹ́ fún wa ni. tó bá ti di yí pé àánú rẹ ní gbàgbàgbà ẹ wo ìyá àkàtà ẹ̀ bá gbàgbé ó bí ọmọ mẹ́ta sẹ́wọ̀n yí pé àwọn ọmọ tó mẹ́tẹ̀ẹ̀ta tó bí ìjà yìí náà ni àwọn ọmọ yìí fi kú. òun náà fi kú o àwọn mẹ́tẹ̀ẹ̀ta fi kú tí ò ní nǹkan kan mọ́ lọ́jọ́ alẹ́ rẹ̀ ó lóun ṣàánú ó lóun dúró tàwa obìnrin kọ́ má padà lẹ́yìn ìgbà. àmín ká má wò ó pé kí láyé fẹ́ sọ tó ń ṣẹlẹ̀ mí kí láyé fẹ́ sọ.
mo tẹ́mi fẹ́ sọ náà ni pé ká gbára wa yẹn jù tó bá ti di àná ara ẹni kó ní kálukú ó gbéyà lọ́tọ̀ọ̀tọ̀. ẹ ṣe máa táwọn gbogbo náà ti ń sọ nìyẹn o. kó ní kálukú máa lọ ń lọ rẹ̀ tí ẹ̀mí bá wá ìrètí ń bẹ wọ́n ní kọ̀rọ̀ ayé ọ̀yà ju kọ̀rọ̀ àlùkìá ọmọ lọ. ẹbí òun náà lásàrí ọ̀kẹ́lárí ẹ̀wò tìyábọ̀ gbogbo wa fi ń ṣàdúrà nígbà tó jìtá ní tó sì ní ó ní òun ní Ọlọ́run òun jìtá nígbà tó rí pẹ̀lú ẹlẹ́ kankankankan òun sì kó àwọn ọmọ òun mọ́ra òun sì ń gbàdúrà sọ́lọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà sọ́lọ́run láti pọkàn wa pọ̀ wípé tó bí Ọlọ́run ti kọ̀rìn àjò wa ní ká sì máa lọ ká máa tọ́jú àwọn ọmọ ká máa fọ àwọn ọmọ wa. ọmọ wa gan lọkọ wà ọmọ wa gan lọkọ wà. tó lùsì àwọn ọmọ nìyí sí tó wáyé kó ti mọ̀ bẹ́ẹ̀ ni ó ti káwọn ọmọ rẹ̀ bọ́ta ó ti máa lọ tọ́jú wọn káwọn àjá àti bàbá náà ká sì máa ràn àwọn ọmọ wa lọ́wọ́. tó bá ti di pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ká bá wọn kúnra wọn ká kún wọn nígbọ̀wọ́ ká máa yí pé tó ká fi wọn sílẹ̀ bí wọ́n bá ti lè ṣera wọn wọ́n ṣera wọn tàbí ẹlòmíì máa ń ro wípé ojú ọmọ àti òun. pé kọ́nà gbọ́ pọ́ mọ ohun tó padà wálé. so ká mú tìjú yẹn kúrò bẹ́ẹ̀ ká wà prayerful ká máa fàdúrà ràn ọmọ wa lọ́wọ́ kó ní kálukú kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ rán náà sọ́dọ̀ ní tí ń rọwọ́ rọsẹ̀ kí ni wọ́n sì dùn síra wa ká máa ríra wa lọ́jọ́ wájú ẹ̀wò nísìnyí ẹ̀wò wọ́n rí àwọn lọ́jọ́ wájú ṣé bí bàbá òun náà lọ padà jókòó lójókòó ni wọ́n wọṣọ sí lára ni wọ́n ṣe gbogbo ẹ̀ ní tó ń ṣe fáàrí yìí tí ìyàbọ̀ bá ti wà mẹ́ tó ti fi túláàsì wà mẹ́ tó ti padà nìkan ọmọ tó wọ́n ń ṣe ìyàwó fún yìí nígbà tí ó bí ó lóun ò ní ju 150 naira lọ 150 naira lọ́wọ́ òun nígbà yẹn ẹ dákun ẹ jẹ́ ká máa bẹ lọ́hùn kẹ́mi wá ogún kárí ibi tọ́jú àwọn ọmọ wa àwa la nífẹ̀ẹ́ àwọn ọkùnrin ẹ jẹ́ àsòdodo fúnra wa wọn ò nífẹ̀ẹ́ wa nígbà tó ṣe pé alẹ́ ẹjọ́ ìgbéyàwó tẹ náwó sí ni ọkọ ti sọ wípé òun ò fẹ́ràn ìyàwó rẹ̀ àbárẹ́ ètò ní ọdún mẹ́wàá táwọn ti ń fẹ́ra àwọn tó wọ́n bímọ fúnra wọn tí òun ò rí dùnú àárọ̀ dalẹ́ rí. kábíyèsí Ọlọ́run ọkọ sọ wípé òun fi obìnrin fódìdí ọdún mẹ́wàá òun ò rí dùnú lára rẹ̀ kọ wá torí pé ń lọ ọ̀dọ̀ obìnrin ní ìtọ kẹfẹ máa lọ kó bá sọ fún kọ máa wá bá ìyàwó tí lè jẹ ọdún mẹ́wàá tó jẹ bí àwọn ọmọ tó wúlò fún ọtọ fáìn tó bọkùnrin tó gómìnir kọ máa bàá jẹ kọ máa pè é lólórí burúkú kọ máa sọ lóko tí ọdá sọdá bẹ́ẹ̀ kò dáa o kódà Ọlọ́run ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé òun fẹ́yàwó wọ́n sì bí òun pé kẹ ìyàwó òun dáa kì í ṣe pé ọdá ọkẹ wà nínú àkọọ́lẹ̀ pé Ọlọ́run sì kọ yí pé kóun níyàwó mi even níbi tí kúrò sọ dé gẹ̀rí pé tí ọba fi ọwọ́ ara rẹ̀ kọ obìnrin sílẹ̀ tó lọ fẹ́ mọ́ ẹ̀tọ́ rẹ̀ bọ títí tí ó fi rọ́kọ tó wù láti fẹ́. àwọn èèyàn ọ̀tẹ̀ lófin Ọlọ́run náà láyé sì fi ríra dáradára bó ti rí advice tèmi kẹfẹ́ fún wa ni wípé tó bá ti dàbí àwọn àyà ká support àwọn ọmọ wa àwọn bàbá ká má ṣèṣe alákọ̀wé ká má ṣe bẹ́ẹ̀ni ìyàwó wọn ṣe leave èmi àti ìyá wọn ṣe leave bẹ́ẹ̀ni àti bàbá wọn ṣe ayé ò rí bẹ́ẹ̀ mọ́. kò rí bẹ́ẹ̀ mọ́ o àwọn ọmọ ọ̀sìn yàtọ̀ ayé ò rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run dé fi àwọn ọmọ wa láyé lọ́wọ́ àmín Ọlọ́run sì ń jẹ́ wọ́n lò kó parun tó bá ti dà bẹ́ẹ̀ ó ní kálukú gàrí kó pín gàrí ká gbádùn ayé ara wa lálàáfíà bẹ́ẹ̀ ká má wà kú kẹ́júkẹ́jú fúnra wa àmín èyí tẹ̀lé rí tí mo fẹ́ advice tí mo fẹ́ káwọn èèyàn ṣe tó bá ti àwọn òbí náà sì máa support wọn ká máa wà prayerful. ẹ̀yin òbí tẹ lọ́mọ obìnrin ṣe ń gbọ́ gbogbo àwa òbí ta láwọn ọmọ obìnrin ẹ má jẹ́ ká kọ́rọ̀ àwọn ọmọ wa obìnrin dànù ká má níṣẹ́ fẹ́ tilẹ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ò fẹ́ kúrò lé ọkọ. ayé ò rí bíi tàtijọ́ tàwọn ìyá wa bàbá wa mọ́ kò sí bẹ̀rù àná ẹ̀ ní òtún kọ́ ìyá wọn off nítorí ohun tí wọ́n ti gbé sójú bíi pé àwọn kan ni wọ́n lọ kúnlẹ̀ àwọn kan ni wọ́n lọ dọ̀bálẹ̀ tí wọ́n kẹ́ni kára lọ ìyàwó tó fẹ́ ní sulọ́ká tó sáìnì tó ṣe ìyàwó tó ṣe kí ló gbójú rẹ̀ ìrìn àrè ìrìn burúkú ó ń kó bá wọn. ẹgbẹ́kẹ́gbẹ́. ẹgbẹ́kẹ́gbẹ́ kọ́ náà sànù wa ìmúkùmù bẹ́ẹ̀ ni. ẹlòmíì rí rẹ̀ yí pé àsìkò tó yẹ kóun má rí kọ́ lóun má rí ọ wá fẹ́ tún láìfù ṣe kọ́ máa ṣe láìfù kó máa ṣe láì kó mu gbàgbé ìyàwó kó mu gbàgbé ọmọ ìyàwó ò ní lè sọ̀rọ̀ ìgbájú ìgbámú papapapa ni ànàpọ̀ mọ́mọ́ ọmọ mi ò dì mọ́ ìyá rẹ̀ báyìí bàbá ò ní rójú tu eléyìí mọ́ yóò máa nà á pọ̀ ni. in fact ìmọ̀ràn owó iyebíye. tí ó sì ní àfojúsí Ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín mà Ọlọ́run ó bá wa tún gbogbo rẹ̀ ṣe yóò sì dùn yín nínú tí yín ní ọ̀dà. àmín mà àmín àmín wàlá kó wàtá ìlà àbílà ilẹ̀ àzín ẹ ṣeun masala in fact ìmọ̀ràn owó iyebíye ni màámi fún wa yìí kí gbogbo wa mú báyìí eléyìí ni ká mú ká so mọ́ etí aṣọ wa ká ta ní kókó ká má bàa sọnù ẹ má jẹ́ àdìmọ́wọ́ tá a bá dìmọ́wọ́ a lè fẹ́ mú nǹkan kan kó jábọ́ lọ́wọ́ wa ẹ jẹ́ àsún ó yá kó ní kálukú so tiẹ̀ méjì aṣọ
kó ta ní kókó. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà bíbà tẹ́ ẹ ń gbọ́, ẹ dákun. Ìyá wa, màmá wa tán sọ̀rọ̀ yìí, kò sẹ́ni tó lè bí nínú gbogbo àwa tá a wà lórí platform yìí. Not only that, teacher ni wọ́n, ẹ jẹ́ ká mú lò, ẹ dákun. Wọ́n níyàwó tá a fẹ́ ní ṣùlọ́kà, tá a dọ̀bálẹ̀ fẹ́, kí wá ló lè dé tó wá wọnú ilé wa tán, ìgbà tí ìgbà mú gbà gbòós, á lù báyà tún lu ọmọ mọ́. Ẹ jọ ẹ jẹ́ ká rò èṣù oníṣe wá. Brọ́dà wa kan dẹ̀ sọ̀rọ̀ kan, wọ́n ní ìmukúmu, ọtí, àmupara, kìíní àmupara ṣẹ́mọ̀ kò ní jẹ́ kẹ́lòmíì wà in his right state of mind. Bí a gbogbo nǹkan tá a bá ṣe ń lé ayé, ìwọ̀ntún ìwọ̀nsì. Then the final kìíní ó wà lọ sẹ́yìn ọ̀rọ̀ obìnrin ẹlẹgbẹ́ mi. Yára ẹ̀ ní brain, speak up, má kù sínú ronú. Don't suffer and be smiling. Suffering and smiling ló kún lé ayé. Má jẹ́ kẹ́ni kankan ní kó má sọ̀rọ̀ síta wẹ́ni tó trust sọ nǹkan báyìí ló mò ń go through. Táwọn òbí ẹ̀ bá ní lọ máa faradà, speak up. This is what Alesta TV platform is for. Àwa ò ní dárúkọ. On one condition, mo fi máa ń support pé kíyàwó kọ̀ọ̀kan. Téèyàn báyìí ni ọkọ mi kò fowó oúnjẹ sílẹ̀. Ebi torí tá a ṣe ń rú àwọn obìnrin lágbára nìyẹn. Kò ṣe má sùúrù ní gbogbo ẹ̀. Rome was not built in a day. Kò sí ìgbéyàwó tó jẹ́ pé kò ní kan àbí méjì báyìí tán rán, kò sí ìgbéyàwó tó perfect. Bọ̀ṣẹ́ ní lúlù, ìgbàgá ìgbògù, tójú ọ̀wọ́n ò bá fọ́ ràbàràbà lójú yẹn máa wò. So Ọlọ́run ọba kò ní jẹ́ kí a ṣàṣìdànù. Gbogbo àwa tá a lọ́mọ obìnrin, ẹ dákun, ẹ jẹ́ ká máa check on them. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó bá sọ, ẹ má jẹ́ ká náà fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ṣé àwọn òbí kan tẹ̀ tí wá níwà kan? Àgàgà kó jẹ́ ọmọ wa obìnrin yẹn bóyá bẹbẹ ló bẹni nílé, ṣẹ̀mọ̀ pé Ọlọ́run ò dá wa dọ́gba. Ká má fojú pé àwọn ọmọ wa bẹ, wò bóyá ọmọ wa ló ṣẹ̀járe, bóyá n tó ọmọ wa ṣe ó deserve olóbí ò ní gbà kan o. Ẹ̀yin òbí ẹ má gbàgbé pé tó bá ṣẹlẹ̀, ọmọ tí yín lóbìnrin o. Àwọn tó lọmọ ọkùnrin, ọmọ tí wọ́n á tún yàwó mi ìfẹ́ o. Ọlọ́run ò ní jẹ́ kí tiwa gbé o. Ìmọ̀ràn mi nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jábẹ̀rẹ̀ tó yí pẹ̀lú bismillah tó bá parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gifters mi látòrí brother mi lẹ́gbàá òróró ọ̀rọ̀, gbogbo àwọn tó fún wa ní gift, Abọ́lájí Ṣóyẹ̀mẹ́kún, everybody tó fún wa ní gift láti bẹ̀rẹ̀ débi tó dé. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa gba àwọn èèyàn nímọ̀ràn, tẹ́yin náà share experiences yín lóríṣiríṣi. Mo dúpẹ́. Mo fi màmá mi, mo fi kí gbogbo wa. Torí kí má bàa gbàgbé àwọn orúkọ, mo fi ìyá mi, mo fi kí gbogbo àwa tá a bá wa dá sí. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa comment ní comment section náà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa share ètò yìí náà. Mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa power tap. Ẹ̀yin tẹ́ ẹ ń comment, ẹ pé comment lẹ́yìn fi ń sọ̀rọ̀, ẹ̀yin onítìjú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Ẹ jẹ́ ká máa tell a friend to tell a friend. Ẹ jẹ́ ká máa share show wa yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. Ẹ máa ra àwọn clips kéékèèké oní 1 minute yẹn gan. Ẹ lè máa send ẹ̀. Kẹ́ wá sọ fún wọn pé kán lọ join Alesta TV. Aago 4 la máa ń jáde Nigerian time. A wà lórí YouTube. Ṣé rí irú program tá a ṣe tán sìn? TikTok kò kí ń save ẹ̀. Mo máa download ẹ̀. Mo máa post ẹ̀ sórí YouTube. Ẹ lè lọ tún wò, ẹ lè YouTube yẹn gan lè share sáwọn èèyàn. Ẹ̀yin míì tẹ́ wọlé late ẹ lọ wò. Títà náà yẹn 4 hours ni. Ó ní mò ń bájà ló ń download ẹ máa torí lórí YouTube. Ẹ lọ wò. A wà lórí Facebook náà Alesta TV ni. So ẹ ṣé mo dúpẹ́ o. A kú ọdún o. Ọlọ́run ò ní fi Easter ilé kò ní ṣe ní àṣemọ fún wa tá a fi dágbére fáyé o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la máa ṣe o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin, don't suffer in silence. Speak up. Speak up. Ẹ ṣeun. Thank you everyone. I love you. Bye for now.